أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب الأرض والسماوات منزل الكتاب والنبوات، ونسأله أن يصلي أفضل الصلاة وأتم التسليم على حبيبه محمد صاحب المعجزات وسيد البريات، من أمر بالحسنات ونهى عن السيئات، وعلى آله وأصحابه الذين نهجوا سبيله واقتفوا أثره إلى يوم الدين. أما بعد، dá ọpẹ́ lọ́pọ̀lọpọ̀ fọ́lọ́run ọba tí ó ní ìdarí ètò ayé wa lọ́dọ̀, ọba tó lẹ̀mí wa lọ́wọ́, ọba tó làlàáfíà wa lọ́wọ́, tó wá fún wa nínú oore àti nínú kẹrẹ lẹ́mìí, ó fún wa lálàáfíà láti lè túmọ̀ túnra bá pàdé lénìí. A dúpẹ́ fún ọ lọ́pọ̀lọpọ̀, àyìn à ń bẹ̀ pé kó tún ṣàlékún oore fún wa, kó ṣàlékún àlàáfíà fún wa, kó fi wá lọ́kàn balẹ̀, kó má dà wá láàmú, kó má fìtínà wa, kó bá kí ànábì, kó bá gẹ̀ àti gbogbo àwọn ará ilé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo ẹni tí ń tẹ̀lé ànábì tí ó fi dìjọ́ kan. Gbogbo ẹ̀yin mùsùlùmí òdodo, assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. A tún máa tẹ̀síwájú pẹ̀lú ògo Ọlọ́run lérí ẹ̀kọ́ tá a mú wá fúnra wa lọ́sọ̀ọ̀sẹ̀ lórí ethics of marriage látọ̀dọ̀ àfáàgbà, àfá hujjatul islam al-Imam Al-Ghazzali alayhi rahmatullah, nínú tírà rẹ̀ Ihya'u Ulumuddin, ní section tó ti sọ̀rọ̀ nípa kitabu Adab al-Nikah, àwọn ọ̀rọ̀ nípa àwọn ẹ̀kọ́ tí lọ́kọláya gbọdọ̀ mọ̀ kí inú ilé wọn lè bá dùn, kó lè bá lárinrin. Ẹ̀kọ́ kẹwàá tó fẹ́ kí gbogbo ọkọ àti ìyàwó náà kí wọ́n jọ mọ̀, kí wọ́n sì jọ fi bára wọn lò, òun ni àkàdé. Níbẹ̀ ló ti sọ̀rọ̀ nípa adabul jima, àwọn ẹ̀kọ́ àti ethics tó gáìdì ìbálòpọ̀ láàrin ọkọ àti ìyàwó, ọ̀rọ̀ nípa sexual intercourse. Imam Al-Ghazzali ní wa yustahabbu an yabda'a bismillahi ta'ala. Nínú iṣẹ́ ládá lọ́wà tá a fẹ́ kí ọkọ ó ṣe gbogbo ìgbà tẹ́ bá fẹ́ bẹ̀rẹ̀ ìbáraẹni láṣepọ̀ ọkọ àti ìyàwó, ẹ bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ Ọlọ́run ọba, torí kò sí ọ̀rọ̀ tá a bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ Ọlọ́run ọba tí máa yọrí síbi aburú, yóò yọrí síbi dáadáa náà ni. Orúkọ Ọlọ́run ọba tóbi, ọlá lùbáríkà ju kán dákọ ẹ̀ síbi kan lọ kí nǹkan òun tún wá padà wá bàjẹ́. Tá a bá dákọ Ọlọ́run ọba sí nǹkan, kódà tó bá yọrí síbi tí ó dùn mọ́ wa, ó yà lè mọ́ dùn mọ́ wa, lọ́dọ̀ Ọlọ́run ọba ibi oore náà ni ó jẹ́. Torúkọ Ọlọ́run ọba orúkọ tó lálọ́ ní tabaraka smu rabbika, orúkọ Ọlọ́run ọba orúkọ tó gbọngbọ́n ní tálùbáríkà rẹ̀ ga, ìwúlò rẹ̀ ga, àyè fi síbi nǹkan kí nǹkan wọn yíwọ́. Nípa àbára ẹni láṣepọ̀, àwọn àzíkìrí, àwọn àdúrà tí yẹn máa ṣe látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam, Imam Ghazali sọ wọ́n, àmọ́ lọ́pọ̀lọpọ̀ ìgbà a máa ṣòro fún ọkùnrin tí ara bá ti bà á délẹ̀, a máa ṣòro fún obìnrin láti rántí nígbà tí ara àwọn méjèèjì ò bá lélẹ̀ mọ́. Àmọ́ ẹyọ kan bẹ kò lè ṣòro kò lè le fún yín láti má rántí, torí òun ti jẹ́ nǹkan kan tí gbogbo mùsùlùmí ti bá sábà tẹ́lẹ̀ náà. Tá a bá ṣe nǹkan, tá a bá yíra padà, oúnjẹ la fẹ́ jẹ ni o, a dìde ni o, bismillah rahman rahim, ó ti mọ́pọ̀lọpọ̀ lẹ́nu, bismillah bismillah. So tó bá jẹ́nu wọn tẹ́ rí wí náà nìyẹn, kí ẹ tó bẹ̀rẹ̀ ẹ dákun ẹ má ṣàlàyé wí nǹkan kan, ṣe ẹ ti gbọ́, ẹ dákun, nítorí wípé àìwí nǹkan kan rárá ó láwọn aburú tí ń bẹ ńbẹ̀. Ìbálòpọ̀ tá ń wò yẹn a lè mọ fojú di, a fẹ́ pilẹ̀ ìṣẹ̀dá tuntun míì ni tí ó ní ìrìn àjò ayé rẹ̀ tó gùn. Nínú ìrìn àjò ìgbésí ayé rẹ̀, ó ní ń ṣe pẹ̀lú ìgbésí ayé àwa tá a fẹ́ bí sílé ayé náà, ní àwọn òbí rẹ̀, ọmọ tá jèrè àti èyí tá ní rere rẹ̀ jẹ nínú ọmọ, tí ó padà pa wá lẹ́kún, tí ìrònú rẹ̀ lè padà gbé wa kúrò láyé
nítorí oorun sùnsùn ọjọ́ kan. So láà gbọ́dọ̀ fi fojú di irú nǹkan bẹ́ẹ̀ tó bá ti jẹ mọ́ orúkọ Ọlọ́run ọba. Tó bá ṣe bismillahir rahmanir rahim nìkan náà lárántí sọ lázìkìrì ó ti tó. Kódà kó ṣe pé kìí ṣe immediately tẹ́ fẹ́ bẹ̀rẹ̀, tó bá ti fẹ́ bẹ̀rẹ̀ gangan ní ìwé o lè mọ̀ rojú ráyè láti wí nǹkan kan mọ́ nígbà náà. So fẹ́ kàn tètè wí kalẹ̀ láti ìgbà tó ti mọ̀ lọ́kàn yìí pé n bá jẹun tán ń dán nǹkan báyìí wò, tí n bá sanra tán ń ṣe nǹkan báyìí, tí n bá ti fẹ́ sùn ń ṣe nǹkan báyìí. Gbogbo àsìkò tó ti ń rò kalẹ̀ òun tètè ṣe bísímìláì òun kalẹ̀ nítorí tásìkò ọ̀hún bá dé àyè bísímìláì lè má fẹ́ yọ ọmọ nígbà náà. Ṣe é kalẹ̀, yìí tó bá ṣe kalẹ̀ òun náà ó sì valid, kò tí ì expire. Ó ṣe pàtàkì. Àmọ́ ẹni tọ́lọ̀ bá ní kó tún lágbára jù bẹ́ẹ̀ lọ, àdúrà tí Ànábì sallallahu alaihi wasallam tún fi kọ́ wa ni pé ká máa sọ pé Allahumma jannibna shaytana wa jannibi shaytana ma razaqtana. Olúwa o jọ̀wọ́ gbé jìnnà sí mi. Sórí lárúbáwá yìí n rò pé n ti ń ṣe ọ́ nígbà náà gbà kọ́ mọ́ sọ Arabic, especially wọ́n tó kéwú tó wà kọ́ sí ọ lọ́wọ́ tó máa lọ kọ́ sínú pépà kan pọ̀ fẹ́ kà náà. Ó lè má rọ̀ Ọlọ́run láti ṣe bẹ́ẹ̀. Sórí tó bá ṣá dìgbà wọn èmi máa tẹnu mọ́ Ọlọ́run ò gbọ́ Arabic ju Yorùbá lọ. Equally bó ti gbọ́ lárúbáwá náà lọ́gbọ́ Yorùbá, kò sédè tó fi bá a sọ̀rọ̀, kò gbédè kan jèdè kan lọ, kì í ṣe Ọlọ́run ọ̀ràn kan, kì í ṣe Ọlọ́run èdè kan. Ní Yorùbá náà sọ tí a wí sọ fọ́lọ́run ní Yorùbá. Ìtumọ̀ ẹ̀ ní pé Allahumma Ọlọ́run o jannibna shaytana, èmi àti ìyàwó mi tá a fẹ́ ṣeré yìí, èmi àtọkọ mi yìí, bí Ṣẹ̀tánì jìnnà sí wa. Wa jannibi shaytana ma razaqtana. Ọmọ tí ó tara kìíní ìjáde, ẹ̀mí tí ó tara ẹ̀ jáde, Ọlọ́run àzìkí àbí ọlá tó fẹ́ ṣe fún wa, orí tó fẹ́ ṣe fún wa látara oorun yìí, Ọlọ́run gbé jìnnà gbá Ṣẹ̀tánì jìnnà sí. Tọ́lọ́run bá fàṣẹ sí tó bá dọmọ bẹ́ẹ̀, wọ́n là Nábì ní lam yadurruhu shaytan, Ṣẹ̀tánì ò lè rọ́wọ́ fi bá. Tí gbogbo ọmọ tá a bá bí sílé ayé gbàrà tí ń bá ń délé ayé ní Ṣẹ̀tánì ó ti mọ gbìyànjú àti tètè dáwọ́ tẹ̀. Ọlọ́run sì ló yọ̀ǹda fún bẹ́ẹ̀ ní wa sharikuhum fil amwali wal aulad. Mo yọ̀ǹda fún ọ bá máa bá wọn pín nínú owó, máa bá wọn pín nínú ọmọ, ọ̀nà tán gbà kówó jọ máa bá wọn dá sí, ọ̀nà tán gbà bímọ tán pẹ̀lú ọmọ máa bá wọn dá sí, ìwọ lọmọ. Ọlọ́run yọ̀ǹda fún bẹ́ẹ̀ gbogbo wọ́ọ̀sì rẹ tó bá fẹ́ ṣe lọ ṣe. So bí tá fi ti fẹ́ sun ọmọ yẹn, àwọn ìránṣẹ́ èṣù náà wà ń bẹ̀, àwa lè mọ̀ rí wọn sójú. Ṣé máa ń kọ́ ànìkan kọ́ là ń gbénu ilé, bá a bá ń jẹun àwa nìkan kọ́, bá a mú mi àwa nìkan kọ́, ibi tó ti ń bá yàwó rẹ láṣepọ̀ wọ́n ló ṣe bẹ́ẹ̀ títí ilẹ̀kùn látẹ̀yìn, èṣù kan náà ń bẹ ń bẹ̀. So àfi ọ̀nà tẹ́ fi ká ní pápá mọ́ra, ọ̀nà tẹ́ fi sọ ọ́ dẹni tí ò lè rà burú kan ṣe yín, òun ni kẹ́ ẹ dákọ̀ Ọlọ́run. Ẹ bá ti dákọ̀ Ọlọ́run ó sùn sẹ́yìn. So ẹ sì rọmọ rẹ bí, ẹ rọmọ àlùbáríkà bí. Àtijọ́ tẹ́ bá ti fẹ́ pilẹ̀ òwú ọmọ náà lẹ́ẹ̀tì mọ alágbẹ̀dẹ ní tẹ́ mọ rọbọ ẹ ti fẹ́ kọ́ dà láyé. So ẹ bá ti fẹ́ kó jọmọ rí ọmọ dáadáa tẹ́ ní sunkún gbẹ̀yìn lérí ọ̀rọ̀ rẹ̀, àfi kẹ́ fọkọ Ọlọ́run ọba sínú ìrìn àjò rẹ̀ láti bẹ̀rẹ̀. Ní ìmọ̀ bóyá ṣàyẹn ṣiṣẹ́ kù láwọn ibì kan, àṣà ayé ìjọ́un ni tọ́pọ̀ káàkiri àgbáyé, kì í ṣe láwọn ibì kan gan nìkan. Àṣà tó gbajúmọ̀ òun ni pé níjọ́ tí ọkọ bá kọ́kọ́ súnmọ́ ìyàwó lálẹ́jọ́ àkọ́kọ́ wọlé tọ̀ ìyàwó, wọ́n bá ṣẹ̀ṣẹ̀ so igi, wọ́n á máa fẹ́ kó fi ẹ̀rí hàn gbogbo aráyé ń pé ọmọ náà wọ́n bá a nílé, ìbálé ń bẹ lára ẹ̀. Yóò fà kí àwọn tí wọ́n gbé ìyàwó wá lálẹ́jọ́ ìyàwó kí wọ́n sì ṣẹ́kù níta kán máa retí èsì ìdánwò. Nígbà tí wọ́n bá jọ ṣeré, ọkọ jáde síta yóò wá fáwọn èèyàn lábọ̀ pé mo bá a ní mo bọ́ ọmọ náà nílé, wọ́n bá máa gbàlù, wọ́n bá máa jó pé wọ́n bá lágbájá ńlé o, wọ́n bá a nílé o, wọ́n bá a ńlé o. Àṣà náà ó dà pé ó ti ń parẹ́, àmọ́ ẹyọ̀kan ṣojú mi rí tí ń yà mí lẹ́nu pé wọ́n bá ń lé báwo, kò yí jáde síta ni. Wọ́n ní àràrà ọ̀tọ̀ ní tán sọ, wọ́n ní wọ́n bá ń lé, ó ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó ni pé ókè kí lè tán láti ànáùsì fún gbogbo èèyàn. So àṣà yẹn èmi ò rí ní tẹ̀sìn faramọ́, nítorí pé tẹ̀sìn pa wá láṣẹ ni pé ká bora wa láṣìírí, kí a bo mùsùlùmí láṣìírí. Ìpariwo síta pé wọ́n bẹ́ nìkan lé, ẹni tí wọ́n bá ti pariwo tiẹ̀ síta ṣe mọ̀ pé wọ́n bá ní ilé, so àpèdè ìṣìnà lé lérí, àpèdè Olúwa ò sì fẹ́ bẹ́ẹ̀.
Olúwa ò fẹ́ kó bẹ́kọ̀ọ́ ẹ̀sìn wa mu. So nítorí bẹ́ẹ̀ táṣà àwọn bá sì níbì kan tó ṣẹ́kù sí tẹ́ ẹ mọ̀ kì í ṣàṣà tí tó dáa. Ara ni ẹ̀wọ̀n tó faṣọ kan hàn síta ẹ̀jẹ̀ ó wà ń bẹ̀ ń pé kódà ẹ̀jẹ̀ àbálé rẹ̀ ní. Ara kú oríire o, wọ́n bá ń lé o, wọ́n bá ń lé o, lágbájá wọn ò bá ń lé o, yóò wá jẹ́ dójútì fún gbogbo ẹbí rẹ̀, yóò dẹ́ ìyẹn ọ̀dà. Ìjìyà tí ń bẹ fún ìṣìnà odindi ni lọ́tọ̀, eléyìí ò yẹ kó sí ń bẹ̀. Wallahu alam. Àdúrà yẹn ni Imam Al-Ghazzali ní èyí ó ṣe tó bá fẹ́ bẹ̀rẹ̀ sí ní báyàwó rẹ̀ láṣepọ̀. Àmọ́ tún sọ àwọn ọ̀rọ̀ míì eléyìí ò le, ó tún le ju tàtẹ̀yìn wá lọ. Ó ní idha qarubat wa idha qarubta minal inzali, tó bá ti dàsìkò tí wọ́n ọkùnrin bá fẹ́ dà sára ìyàwó rẹ̀ tó fẹ́ rìlíìsì. Ó ní faqul fi nafsika máa ké sínú wala tuharrik shafateka, ó nídìí kó wí síta, kódà kò nídìí kétèrè omi. Wọ́n ní kó máa sọ pé alhamdulillahi alladhi khalaqa minal ma'i bashara. Ní èrò pé lè wá nínú àdìsí tó lálàáfíà alákọ̀ọ́kọ́. Lẹ́ẹ̀kejì, Imam Al-Ghazzali ó lè àsìkò tọkùnrin fẹ́ rìlíìsì ẹni kó mọ́ kíw kó tó di pé ó bẹ̀rẹ̀ gan èyí tẹ́ ni ó ṣe kọ̀rántí. Àsìkò tó tún wá jẹ́ àsìkò tó ti gbáná mú tí ń gbọ̀n tí ọmọ tí ò rójútu ara ẹ̀ mọ́ bí ló kọkọ̀ mọ́ kọ ara ẹ̀ bọ́nà bá ń sí ó lè pé ẹ̀yìn àsìkò lẹ́ni ó tún kéwú ẹni ó ka al-Qur'an. Àwọn ní tó bá lè kọ̀ǹtúrà rẹ̀ kọ́ ka lásìkò. So gbogbo kinní wọ̀nyí tán ní kéèyàn ó ṣe, ẹni tó bá wọn láti ṣe kó tó di pé ó bẹ̀rẹ̀ ó yájú kọ́ ọmọràn ti ṣe rárá lọ. Wọ́n ní ń bẹ náà àfọ onímọ̀ tó ti lọ, àfọ onímọ̀ hadith Imam Al-Ghazzali náà ló pìtàn rẹ̀ ń bí. Wọ́n ní tó bá ṣe déédé àsìkò tó fẹ́ dà sára ìyàwó rẹ̀ ariwo ní ọ̀pá, ariwo Allahu Akbar tí gbogbo àwọn náà ní yasma'u ahlu dari sawtahu, gbogbo ará ilé ní ọ̀dọ́ pé lágbájá pariwo Allahu Akbar ó ti fẹ́ dà kọ́. Ó kọ Ọlọ́run ọba nítorí fẹ́ mú jáde ńbẹ̀ náà ni pé ó kọ Ọlọ́run ọba ní ó jáde lẹ́nu rẹ̀ ní mọ́mẹ́ǹtì wọn. Àsìkò tí nǹkan gẹ́gẹ́ tó fẹ́ jí nǹkan ọmọkùnrin tó fẹ́ dà lára rẹ̀ sára ìyàwó rẹ̀ ó kọ Ọlọ́run mọ́ wọn láàdé bíi pé ní ó tún jáde ní ẹnu rẹ̀ nígbà náà. Ọkùnrin mi ọkàn máa pariwo ni tí ó ké ariwo rẹ̀ gún tù ju ti obìnrin lọ. Oríṣiríṣi action àti oríṣiríṣi ìṣesí ni àwọn èèyàn máa ń ní tó bá dirú àkókò bẹ́ẹ̀. Àsìkò kan ní tọkùnrin kì í sábà láǹfààní àti lè control ààrẹ. A padà sọ̀rọ̀ nípa Imam Al-Ghazzali, ó sọ̀rọ̀ nípa withdrawal azlu kankan, a sọ̀rọ̀ débẹ̀. Tọ́pọ̀lọpọ̀ ọkùnrin máa ń intend àti ṣe gbà míì tí wọ́n fail. Yóò lóun fẹ́ withdraw, òun ò fẹ́ dà sára ìyàwó òun, yóò padà fail ni. Kí ló fà á ní pé àsìkò yẹn ọjà àsìkò tí agbára kì í kà, torí iṣẹ́ tọ́pọlọ ń ṣe ńgbà náà ó kọjá control. Ẹni lárúbá okùn kan ọlọ́ọ̀bá àwọn kan fún mọ́ràn pé èsì tó kàn bímọ lémọ tọmọ wa pọ̀ wọ́n fi tò sọmọ bíbí àwọn náà fẹ́ ṣe bẹ́ẹ̀ àmọ́ wọn mọ bó wọn ṣe náà ni àwọn ni àánú bá ṣe ní pé tó bá ti ń báyàwó rẹ̀ láṣepọ̀ lọ́wọ́ sọ lásìkò tí ọba fẹ́ dà sí lára ò wá ní ó stop ó wà yọra ó dà síta. Ó ní àsìkò bó ní ṣe mọ̀ ní wọn mọ̀ bó àsìkò kí yẹn mọ́ gbádùn ẹ̀ jù àsìkò náà ni. Ó ní àwọn sì wá tó ààyè wọ́n bá kọ̀ ní pé bí ó ṣe ìgbà tó lọ tó dé tọ́bọ̀ ẹni bó ni tí ó rí iṣẹ́ òun orí iṣẹ́ ọdún kan lákọ̀ bá ṣe máa ṣe rè ṣọ́ lásìkò tí kíní òun bá fẹ́ jáde lára rẹ̀ ìyí tó fi mọ̀ ní kọ́ ọmọ gbádùn rẹ̀ gan-an lásìkò ọpọlọ rí ó ti lọ jìnnà ní ṣó lásìkò gbé sínú làákàyè rẹ̀ ipi orí egbin kan tí ń sáré lọ egbin ṣé orí egbin yẹn wá tún gbé sínú làákàyè rẹ̀ pé o ní láti lé egbin yẹn ṣé orí ń tóun rò lọ́wọ́ ń gbà àwọn yóò gba ìlàákàyè rẹ̀ tí làákàyè rẹ̀ ọ̀bá dẹ̀ ti sí nítòsí tó ń ṣe mọ́ kò ní yóò jẹ́ ní control yóò dá control padà sí ọ lára so ó lè fàsìkò òun withdraw ẹni ló lo technique tá a kọ yìí create imagination egbin tí ń sáré lọ tó fẹ́ lè kọ lọ kọkọ dẹdẹ rẹ̀ kọ pa lọba lọ ìgbà tí ó tún fún wọn lábọ̀ níjọ́ kejì wọ́n ní bó o ní ṣó orí iṣẹ́ òun ò tún rí iṣẹ́ o ó ló ń ta ní kó o ṣe ni ó ní àwọn gbìyànjú
nígbà tí òun ń gbádùn ẹ̀ tí kíní òun fẹ́ dà jáde lòun bá gbé egbin sójú, egbin yẹn ń sáré lọ, àmọ́ nígbà tí egbin yẹn déwájú òun báyìí, egbin yẹn stop ni, so kò nídìí kó òun ó lé mọ́, lòun bá da dúdú ẹ̀ síbẹ̀. So tí ń túmọ̀ sí pé ọkùnrin control ta ní lérí irú àsìkò bẹ́ẹ̀ ó wà limited. So fún yàn láti máa ṣàzíkiri kan lásìkò yẹn, especially tí ó bá tún wá látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam, èèyàn jọ bígbà pa fẹ́ gbé nǹkan tó lágbára kó àwọn èèyàn lọ́rùn, ó ṣeé ṣe kó má rọrùn. Imam Al-Ghazzali ní nínú ẹ̀kọ́ wọn ní pé tán bá tún sí wọn tọkọ láya bá ti ń láṣepọ̀, àsìkò tí wọ́n bá láṣepọ̀ pẹ̀lú ara wọn, ó wá nù làbárí Ànábì sallallahu alaihi wasallam wọ́n lọ sọ pé fala yatajarradani tajarrudal ayrayn, káwọn méjèèjì ọwọ́ abẹ́ wulẹ̀ láì ní sí nǹkan kan lára wọn, wọ́n ní àfẹ́ makiruhu ni. Àdìsí yìí kìí ṣe àdìsí tí ọrẹ́sẹ̀ wálẹ̀ lọ títí bẹ́ẹ̀, tọ́rọ́tọ́ fún ọkọ láya kan rí òhù ara wọn. Ànábì sallallahu alaihi wasallam a máa wẹ̀ pẹ̀lú ìyàwó Aisha, bó fẹ́ bóyá sí pé ìyá Aisha tún jẹ́ oyé wa pé látara àtìjú òun ò wo òhù ànábì, òun kìí wò, ànábì náà kìí sì wò tòun. So èyí òun ìtìjú ló bí i. Tọ́kọ àti ìyàwó bá rò pé káwọn jọ ṣe bẹ́ẹ̀ kò sáburú, àmọ́ gẹ́gẹ́ bí ẹ̀tọ́ ọ̀tọ̀ kò síbi tí ń bẹ, kò síbi kan lára ìyàwó tí ò tọ́ fún ọkọ láti rí, kò sì sí ibì kan lára ọkọ tí ò tọ́ fún ìyàwó láti rí. Imam Ghazali ní waliyuqaddim at-talattufa bil-kalami wat-taqbili, afẹ́ kó tì síwájú kó tó bẹ̀rẹ̀ ètò ìṣenipẹ̀lẹ́, ìṣenilọ́jọ̀, àwọn ọ̀rọ̀ fẹ́lẹ́fẹ́lẹ́, ọ̀rọ̀ pé ọkàn sí tòsí, bil-kalam, ọ̀rọ̀ lọ́mọ sọ, èyí kan jálu obìnrin lógìgì, ó ní láti ti àwọn àti síwájú. Ànábì sallallahu alaihi wasallam lọ sí kódọ̀ Ọlọ́run ọba tó ṣẹ̀dá ńlọ́kọ́kọ́ sọ, ọba tó mọ bóun ṣe sísítẹ́mù ara wa, sísítẹ́mù ara ọkùnrin, sísítẹ́mù ara obìnrin. Ṣẹ̀rọ́kùnrin àlejò ṣáwà, àlejò adùn ààbòbìnrin láṣepọ̀ ó lè jálù lógìgì tí kò ní kanlẹ̀kùn kó tó wọlé, tí ó kàn déédé bẹ̀rẹ̀ sí ní mọ́ fíìlì ń pọ̀ ní láti láṣepọ̀, tọkùnrin lè dé lógìgì bẹ́ẹ̀. Tóbìnrin kì í ṣàdédé àtáàkì wọn lógìgì, ẹ mọ̀ pé sí tòsí ni, ẹ mọ̀ pé sí tòsí. Ọkùnrin tó bá jẹ́ pọ́kùnrin tó dá pé ẹ lè fọwọ́ kàn án lọ títí, obìnrin tó bá rẹwà tó sì mọ́wọ́ fi kàn ẹ̀, ó lè fọwọ́ kàn án láàrin ìṣẹ́jú mélòó kan kó tó di kó ti rẹ́dì. Àmọ́ obìnrin òun ó ṣeé ṣe kó mọ́ tètè ṣe tán, tí ó bá tí wà rẹ́dì, tí ò tí ì ṣe tán, ìjálu obìnrin nígbà náà gbígbà pé ọ̀ọ́kàn ń fara ní wọ́n nìkan ló ń jàǹfààní tó ń ṣe nígbà náà, ó fún un láǹfààní rẹ̀ jẹ. Nítorí bẹ́ẹ̀ lọ́ba tó ṣẹ̀dá ọmọ tóun dá, ala ya'lamu man khalaqa wal-latiful khabir, òun ló ṣòfin nínú al-Qur'an, ó ní aqaddimu li anfusikum, tẹ́ bá ti fẹ́ láṣepọ̀ lọ́kọ láya, ẹ ti nǹkan kan síwájú fúnra yín náà, ẹ yé kan bẹ̀rẹ̀ sí ní mọ́ Ọlọ́run ní ẹ ti nǹkan kan síwájú. So n tán pè ní foreplay, àwọn eré àṣesíwájú, Ọlọ́run ló pàṣẹ, àṣẹ lọ́lọ́run fi pa nínú al-Qur'an. So kọkùnrin kọ́ wà kọ́ mọ́ ṣerú ẹ̀, òun lòdì sí òfin Ọlọ́run ọba rẹ̀, kìí ṣe pé ọmọ ìyàwó tọ́jú nìkan, òfin ọba tó ṣẹ̀dá rẹ̀ gan ló ń lòdì sí. Béèrè lọ́wọ́ àwọn ọkùnrin ẹgbẹ́ rẹ̀, kà nípa ẹ̀ bó ni wọ́n ṣe ń ṣe foreplay. Nínú ẹ̀ ni ọwọ́ fífi kan wà, ó bẹ̀rẹ̀ láti bí ọ̀rọ̀ sísọ, ọ̀rọ̀ tó lè jí ara obìnrin lẹ̀ wà tọkùnrin lè sọ, ọ̀rọ̀ tó lè jí ara ọkùnrin lẹ̀ wà tóbìnrin náà lè sọ. Nínú àwọn ọ̀rọ̀ tí síwájú tí máa ń mú ara jí, tí máa ń múríwú, tí máa ń mára yá. Lẹ́yìn ọ̀rọ̀ ó kù ọwọ́ fífi kàn, lẹ́yìn ìyẹn ọkàn ìkíìsì ara, ó lè jẹ́ kíìsì ẹnu, at-taqbil, kíkíìsì ẹnu, kíkíìsì orí, kíkíìsì ẹsẹ̀, kíkíìsì ọwọ́ àti gbogbo ara obìnrin, kò síbi tí ó tọ́ fún ọkọ rẹ̀ láti kíìsì, láti fẹnu bá a ṣeré. Ànábì sallallahu alaihi wasallam ló ṣàlàyé ọ̀rọ̀ tọ́lọ́run bàbá àlekè ọlá sọ nínú al-Qur'an nígbà tó ní faqaddimu li anfusikum, ẹ ti nǹkan kan síwájú náà, Ọlọ́run ló sọ bẹ́ẹ̀. Ànábì ní hal yakum baynahuma rasul, Ànábì ní Imam Ghazali náà mú hadith ni wọ́n ní la yaqa'anna ahadukum ala imra'atihi kama taqa'u al-bahimatu, ẹnìkan nú yín, Ànábì pàṣẹ kẹ́nìkan mọ̀mọ́
kẹ́nìkẹ́nì nínú yín ọmọ bá ìyàwó rẹ̀ láṣepọ̀ bí àwọn ẹranko báwọn náà ṣe máa bá ara wọn láṣepọ̀. Ẹ mọ̀ pé ẹranko ò ní fi lọ́ra wọn tì tẹ́lẹ̀, wọ́n kàn kíra wọn mọ́lẹ̀ lógìgì. Ànábì ní wálé ẹ̀kọ́ ń bẹ baynahuma rasul, ẹ jẹ́ kí messenger wà láàrin ẹ̀yin méjèèjì. Messenger ní tó fi communicate intention rẹ fún ìyàwó rẹ, tí ìyàwó rẹ náà fi sọ fún ọ pé mo fẹ́ nǹkan báyìí. Àtẹ̀síwájú nínú eré bíbá ṣe, ẹ ti mọ ibi tí ó já sí. Nígbà tí eré ipá yẹn bá ti ń deré gélé, ẹ ti mọ ibi tí ń lọ. So ẹ ti ń communicate ara yín. Kódà ó lè jálà mọ́lẹ̀ ọ̀rọ̀ náà, òun náà tún máa wà romantic ńgbà míì. Ọkọ wà níbi iṣẹ́, ìyàwó wà nílé, ìyàwó lè text ẹ ní mẹ́sẹ̀gì sí pé tí ń fẹ́ ni. Ẹ lè ní style nínú ilé yín, tẹ́ ti náwọn àwọn àpẹẹrẹ, ti láwọn àròkò kan tẹ́ wọ́n fi pa fúnra yín. Bóyá ọjọ́ tí ìyàwó bá ti kun àwọn nǹkan kan sójú, tó kun àwọn nǹkan kan símú, bóyá ó ti ní kọ́lọ̀ kan tẹ́ ti jọ specify pé níjọ́ tó bá ti kunru eléyìí mo ti gbọ́ yé. Òun náà tí wàá mọ̀ pé níjọ́ tóun bá ti kunru eléyìí ọkọ òun ti understand. Ẹ lè jọ nírú ẹ̀ láàrin ara yín, ẹ lè jọ mọ́ dàá pè, ẹ lè là á mọ́lẹ̀. Ojú ọ̀nà tẹ́ bá rí i pé yóò mọ̀ mú ara yá, yóò mọ̀ mú inú dùn nínú ilé, ẹ máa lò ó. Àmọ́ èyí tí ó bá tún pa torí ọ̀rọ̀, irú ọ̀rọ̀ wo lẹ ń sọ, irú ìrísí wo, irú ìṣesí wo, ó ní ó ń ṣe pẹ̀lú bó láró ṣe tètè máa jí. Èyí tí ó bá tún kó bá jíjí ara, kì í ṣe irú àsìkò òun náà máa sọ. Bóyá kọ ọmọ, bóyá ọkọ rẹ ọ̀láìkì kọ ọmọ ṣèdè ìlú òkè, àsìkò yẹn tó bá gbọ́, kódà bí ọkàn rẹ̀ àtara rẹ̀ ti ń yá tẹ́lẹ̀, èdè yẹn ó tún fi lára balẹ̀ níwọ̀n bá pé èdè oko yìí náà ni wọ́n sọ gbogbo ìgbà. Àwọn nǹkan tí ó yẹ kó là mọ́lẹ̀, bóyá wọn ọ̀láìkì kọ ọmọ là mọ́lẹ̀, àbí bó bá tiẹ̀ là mọ́lẹ̀ kó pè é lédè òyìnbó, àfi bí ìgbà pé kò lédè tá a máa fi pè ní Yorùbá. Tí Yorùbá òun lè sound naughty nígbà náà, kó tún máa ṣàkóbá fún ara ọkọ àbára ìyàwó tó ti fẹ́ máa jílẹ̀. Nígbà tó bá wá ń la ókọ mọ́ dúdú kíní wọn, ó ṣeé ṣe kó tún máa kó nírira. Anything tó bá lè mú ìkórìíra wá, àsìkò wọn ẹ jìnnà sí. Abẹ́kẹ́ méjèèjì máa ṣe bí ẹni tí kò tiẹ̀ ní àléébù kan àbẹ́ni tí ò lóorùn kankan lára lásìkò náà, láti lè wọn ẹnì kejì rẹ̀. Wọ́n bi Ànábì sallallahu alaihi wasallam pé bí a tó ní kó jíṣẹ́ wà láàrin ọkọ àtìyàwó, ó ní kí mẹ́sẹ́ńjọ̀ wà, àròkò wà tí wọ́n rán síra wọn kó tó di kan bẹ̀rẹ̀. Kí ni ń jẹ́ bẹ́ẹ̀? Wọ́n lá Ànábì ní al-qiblatu wal kalam. Ànábì láàmọ́lẹ̀ ó ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́. Al-qiblatu kìsìn ní ń jẹ́ bẹ́ẹ̀, kìsì ara yín dáadáa. Ẹ kìsì ara yín dáadáa. Obìnrin míì wá ní bóyá kìsìn yẹn ó lè mọ́tò láìkì ẹ̀. Òun lè mọ òkè ẹ̀sẹ̀ máa ṣe bí ológbò mọ́ wọn láìkì kìsìn lọ títí, bóyá ń tọ́jẹ́ kọ́hùn, bóyá ọ̀tọ̀ níbi tó fẹ́ kó kìsì lára o. Tẹ́jú lárúbá bá sì ní kúbúlà, dandan kọ́ ni kó jẹ́ ètè ni wọ́n ń kìsì. Tíyẹn bá kìsì agbárí náà, kúbúlà ni. Bíyẹn kìsì èjìká, bíyẹn kìsì ọwọ́. So ibi tó bá wù kó kìsì lára rẹ̀, kúbúlà náà ni. Ó ti wà lọ́ndọ̀ ọ̀rọ̀ tá Ànábì sallallahu alaihi wasallam sọ pé ẹ kìsì ara yín dáadáa. Ẹ dẹ̀ sọ ọ̀rọ̀ tí yóò jẹ́ kí ara yín wá sí tòsí. Mọ́ bọ̀ ń bí jẹ́ ń bọ́ ọ̀sùn. Ó ṣeé ṣe kó sáùndì rádaràda létí obìnrin yẹn pé àtòrí Ọlọ́run, ẹ ti ẹ̀ dá pé ẹ ti ẹ̀ sọ lọ́nà tó wà romantic, jẹ́ ń bọ́ ọ̀sùn bò ó láì ṣẹranko. Níbi tá a ti wá ń sọ̀rọ̀ à ń fẹnu kiss, à ń jètè nǹkan kan bẹ́ẹ̀ náà ni ó mọ̀ gbé wa lọ síbi ọ̀rọ̀ tá a ti yán díẹ̀ fúnra wa. Síbi tẹ̀fsírì la ti sọ, kó mọ̀ síbi tẹ̀fsírì ni a ti sọ nípa nǹkan pè ní oral sex, ìfẹ́nu bára ẹni ṣeré àjọṣepọ̀ láàrin lọ́kọláya. Àwọn àáfàá onímọ̀ wọ́n sọ ọ̀rọ̀ tó pọ̀ lérí ẹ̀ látàná kó tó di òní. Ṣé ẹ mọ̀ pé tá a bá ń sọ̀rọ̀ oral sex, tọ̀bàkọ́ọ̀tù ni, stages ni. Kissing náà nínú oral sex ló wà. Ńlá Ànábì sì sọ yìí pé ó ní láti wà. Wọ́n sì ní lọ́lọ́run náà ń sọ tí ń pé aqaddimu li anfusikum, ẹ ṣeré ìṣáájú kí n tán pè ní foreplay ó wà. Àmọ́ ó ti kọjá level pé yẹn kàn fẹnu kọ ẹnu nìkan tó bá ní oral sex. Ó ti kọjá pé yẹn tún gbẹnu síbi ọyàn nìkan gan. Ó ti débi tí ó lágbára jù bẹ́ẹ̀ lọ. Ó ti dójú ara obìnrin tó ọkùnrin, tóbìnrin náà ti dójú ara ọkùnrin. Kí ni àwọn àfáà ń sọ lórí rẹ̀? Èyí tọ́pọ̀lọpọ̀ wọn sọ náà ni pé kò sí ní tó burú fún ọkùnrin. Gbogbo tí ń jára obìnrin rẹ̀ pátápátá ẹ̀tọ́ rẹ̀ ní àyàfi àwọn ibi tá a ti ṣe ní èèwọ̀
níbo la ṣe léèwọ̀ òun náà ni ojú ibi tí obìnrin ti ń tọ́ílẹ̀tì wọ́n ti ṣèyẹn léèwọ̀ ó sì sì yé gbogbo mùsùlùmí bẹ́ẹ̀. àtọ́jú ara náà nígbà tóbìnrin bá ń ṣe menstruation lọ́wọ́ ẹni tó bá ti yẹ lẹ́yìn wọ̀nyẹn ọkùnrin ló ní ìyàwó rẹ̀, ìyàwó náà ló ní ààrí ẹ̀rí kan nínú al-Qur'an, ẹnìkan ò sì lẹ́rìí kan nínú hadith anabi sallallahu alayhi wa sallam tó sọ pé kìíní ìṣe wọ̀, ìyẹn yìí tá a gbà lérò pẹ̀lú oral sex. àyíwá lẹ́rìí tó sọ pé nǹkan ṣe wọ̀ fún ẹnìkan láti jáde sọ pé kìíní yìí wọ̀ ni, kò bá jẹ́ pé nítorí kókó wọn ríra, ẹnu ẹnìkan ọ̀gbá láti pè léwọ̀ tí ó bá ti sí clear cut evidence látọ̀dọ̀ Ọlọ́run àtànábì, ààrí nínú Qur'an tó yanjú, ààrí nínú hadith tó yanjú pé kìíní ìṣe wọ̀. nígbà tá a bá ti rírù nǹkan bẹ́ẹ̀ láti máa sọ pé nǹkan báyìí wọ̀ haramu ni, èèyàn ń gbẹnu Ọlọ́run ọba sọ̀rọ̀ nítorí Ọlọ́run ló lòfin haram àti halal. wala taqulu lima tasifu alsinatukum lima tasifu alsinatukum al-kadhiba hadha halalun wa hadha haram. kò tọ́ fún èèyàn láti máa sọ pé lé halal lé haramu ni yàtọ̀ sí tọ́lọ́run bá sọ tànàbí bá sọ. so ẹnìkan kan ò ní authority yẹn nínú Islam. so nígbà tá a ti rí ẹ̀rí tó yanjú láti pè ní haramu, in tó kù tẹ́ni tó kórìíra rẹ̀ lè sọ náà ni pé bóyá mọ̀kìrúhù ní tá a fẹ́ kọ́ sá fún, bóyá ń tarí pé a rí pé ó takọ ọmọlúàbí kẹ máa gbẹnu sí ibi tẹ́ẹ̀tí ń tọ̀ tẹ́ẹ̀tí rádaràdà wónú lè pè mọ̀kìrúhù. ẹnìkan ò ní àrídájú pẹ́ṣẹ̀ wà ń bẹ̀, wallahu a'lam. àmọ́ tó bá tún ju level yìí lọ, òun ní pé bóyá ìyàwó bá ọkọ rẹ̀ ṣeré, ó fi nǹkan ọmọkùnrin ọkọ rẹ̀ ṣeré débi wípé ọkọ rẹ̀ ní láti rìlíìsì, ìwà dá àtọ̀ sí lẹ́nu àbódà sí lára, kí tún nìyẹn náà ṣe bó ló ṣe jẹ́ nínú òfin. ìyẹn ó máa padà síbi kí ni ìdájọ́ àtọ̀, ṣẹ́gbin ni àbí kìí ṣe ẹ̀gbin. èyí tọ́pọ̀lọpọ̀ àfáà ìsìláàmù dó lé lérí ni pé ẹ̀gbin ni àtọ̀ tí ń jáde lára ọkùnrin. so nítorí ẹ̀ ó ṣe èèwọ̀ fún obìnrin láti gbé mì, wọn bá lọ sára lóore, ó ṣe èèwọ̀ fún nítorí bí ìgbà fi yẹn ń gbé ẹ̀gbin sínú ara ni. aráwọn àfún mímọ̀ táwọn náà dẹ̀ látótónu tọ́pọ̀ gan nípa bọ́lọ̀ lóhun ṣàpọ́nlé ọmọ ànábì ádámà tó ṣàpọ́nlé yóò ṣe túmọ̀ dá wa láti bí ẹ̀gbin. ó lè jẹ́ pómi ìyẹn kó wa ń ríra, kójú omi kan tí ń rùn bẹ̀t kò túmọ̀ pé ẹ̀gbin ni, omi ẹ̀rọ̀fọ̀ náà ń rùn, omi kan ní tá à ń sá fún bẹ̀t kò túmọ̀ pé ẹ̀gbin ni, alẹ́ omi tó mọ̀ ní nípasẹ̀ aṣàlù àlá àbí mímọ́ ìmára ẹ̀sìn. so kìí ṣe omi ẹ̀gbin. so ìpè àtọ̀ lómi ẹ̀gbin láìsí lẹ́rìí kan tó dájú látọ̀dọ̀ Ọlọ́run àtọ̀dọ̀ ànábì, àwọn láwọn ọgbà. so ó ṣeé ṣe lọ́dọ̀ rú àwọn àfáà bẹ́ẹ̀ káwọn fara mọ́ irú ẹ̀, àmọ́ ìtọ́jà jùlọ oníkẹ́ check pẹ̀lú àwọn onímọ̀ ìlera. Islam kìí fọwọ́ sí tó bá ti lòdì sí ìlera. ǹjẹ́ kí àtọ̀ ọmọkùnrin wọnú obìnrin àbí kó wọnú anybody, ǹjẹ́ rú nǹkan bẹ́ẹ̀ yàtọ̀ sí ìtọ́ bá gba abẹ́ wọlé yìí tó gbẹnu wọlé, ǹjẹ́ rú nǹkan bẹ́ẹ̀ ǹjọ́ lákòóbá tí ń ṣe fágọ̀ ara àtàláfíà? táwọn onímọ̀ ìlera bá ló lákòóbá, ibẹ̀ náà ní Islam wà o. tọ́rọ́ lọ́n ti mú general ruling wá tó ní la tulqu bi aydikum ila tahluka, mọ́ parẹ́ mọ́ ṣe rẹ̀ léṣe mọ́ kó bá rẹ̀. sòtọ́ bá ti wá mọ̀ ikú wọn láburú mẹ́mẹ́ kó wá torí bọ̀bẹ̀ ọ̀gbẹ̀ṣẹ̀. àmọ́ táwọn dókítà bá ní kò sáburú mẹ́, tí wọ́n bá sì bìlọ́ǹgì sínú school of thought àwọn àfáà ti ń sọ pé kì í ṣẹ̀gbin, ajá sí pé ó mọ̀ tọ́ ní ọ̀dọ̀ tiẹ̀. àmọ́ èyí tọ́pọ̀lọpọ̀ dúró lé lérí náà ni pé ẹ̀gbin ni, wallahu alam. so kò tó ní tó lè lé ọ kúrò nílé ọkọ, kò tó ní tó yẹ kó lé ọ kúrò nílé ọkọ, tọkọ rẹ wá ń fẹjọ́ rẹ sùn pé òun fẹ́ kọ́ ọmọ fi nǹkan ọmọkùnrin òun kọ́ ọmọ fẹnu bá a ṣeré, nítorí bẹ́ẹ̀ ló nítorí ní tó lè ṣe nu tó fi kúrò nílé ọkọ. mo rò pé ọ̀rẹ́ ni dá ọ lẹ́kọ̀ọ́ tó bó ti tó àti bó ti yẹ. ẹnu tèmi fi ń ṣàdúà, ẹnu tèmi fi ń pọ lọ́hùn, ẹnu yẹn náà ló fi ń jẹun. ìfẹnupọ lọ́hùn ò túmọ̀ kọ́ ọmọ fi jẹun jọ́ tó bá fẹ́ fi jẹun, kódò ń fẹnu yẹn kúrò òfin ṣèké, ó sì tún fi ṣàṣà fúnra, ó tún fi ṣàdúà lẹ́yìn ìgbà náà. so ẹnu tó fi pọ lọ́hùn, oúnjẹ tó fi jẹ àti nǹkan míì tó fẹ́nu ń ṣe kò ní ń ṣe pẹ̀lú àdúà, kò ní ń ṣe pẹ̀lú nǹkan míì, wallahu alam. so àmọ́ kọkùnrin náà kóun náà sára níbi irú nǹkan bẹ́ẹ̀, torí tí obìnrin lásọ yìí fọkùnrin, ó kù tọkùnrin náà bá ṣerú ẹ̀ fún obìnrin. àwọn obìnrin a máa ní infection
lóríṣiríṣi lára a máa ní infection lóríṣiríṣi lára tó ń gan lè mọ́mọ́ ìpò òun ní infection wọ́n yára kó ìmí tọ́lẹ̀tì ni wọ́n ti wọ́n bá ti lo public toilet ó ti kó nǹkan bẹ̀ tóun náà mọ̀ ó kàn lè mọ hunra kọ́ mọ́ yóò máa rápẹ̀rẹ̀ so kí wọ́n lọ gbẹnu sí irú ààyè náà lásìkò ni sọ mọ̀ pé òwò náà ti gbé nǹkan sára probably so ẹ chẹ́ẹ̀kì pé láwọn onímọ̀ ìlera bó onírú nǹkan bẹ́ẹ̀ ṣe bá làáfíà mú tó tó bá yẹ sí pé kò lòdì sí àlàáfíà lọ́nà kankan tá a sì rò opinion tó yanjú látọ̀dọ̀ àwọn onímọ̀ ìlera bẹ́ẹ̀ a rí decisive evidence kankan láti inú al-Qur'an àbí láti inú sunnah nabi sallallahu alayhi wa sallam tó ṣe irú nǹkan bẹ́ẹ̀ léèwọ̀ bóyá fọkùnrin àbí fún obìnrin ẹni tó bá ní ó lè fi hàn ara ayé pé ibi tá nabi ti ní kí èèyàn má ṣe bẹ́ẹ̀ ibi tí olúwa ti ní kí èèyàn má ṣe ọlọ́run ní qaddimu li anfusikum ẹ ṣe nǹkan síwájú ẹ tàtì síwájú fúnra yín ẹ bára yín ṣe nǹkan àṣe síwájú kó tó di pé ẹ lè fẹ́ wọlé tọra yín gẹ́gẹ́ wọ́n lá nabi sallallahu alayhi wa sallam wọ́n ló tún sọ níbi ẹgbà wa ọ̀rọ̀ míì tí wọ́n tún fi tì sí lọ́dọ̀ wọ́n ní nǹkan mẹ́ta kan bẹ táyé mina al-ajzi fi rajul kọkùnrin má lè ṣe nǹkan mẹ́ta kan ìkagara burúkú ni ìyẹn ni pé ọ̀lẹ fúù lọkùnrin tẹ́ ẹ̀ bá lè bá nǹkan mẹ́ta láre ẹ má ti pè é lọkùnrin nù. alákọ̀ọ́kọ́ an yalqa man yuhibbu ma'rifatahu fayufariqahu qabla an ya'lama ismahu wa nasabahu ọbẹ̀ ni tó ti fẹ́ míìtì pàdé o ti ń jẹ̀rán àti míìtì ẹ̀ tipẹ́tipẹ́ òun gbúrò rẹ̀ kọ́ wá bá a pàdé kẹ́ẹ̀sì jọ túká láì lè béèrè orúkọ rẹ̀ oyojo débi pé o lè béèrè orúkọ o lè béèrè ìdílé rẹ̀ ìyẹn ń túmọ̀ sí pé o pé lọ́kùnrin nù ọ̀làkí kanjú tó bó ti tó àti bó ti yẹ. ẹlẹ́ẹ̀kejì an yukrimahu akhuhu fayurudda alayhi karamata kí wọ́n pọ́n ọ lé kọ́ ọ mọ́ra pọ́n lé dá padà kán pọ́n ọ lé kán yẹ ọ sí kọ́ ọ dẹ̀ mọ́ ríbi yẹ ọ̀rẹ́ rẹ tó pọ́n ọ lé sí. ẹlẹ́ẹ̀kẹta wọn là nẹ́bi ní an yuqariba ar-rajulu jariyatahu aw zawjatahu kọ́ ọmọ báyàwó rẹ láṣepọ̀ fayusibaha qabla an yuhadithaha wa yu'anisaha kọ̀ọ̀kan wọlé tọ̀ lógìgì kó ti nǹkan bọ̀ lára láì kọ́kọ́ ti àwọn àtìsíwájú ọ̀rọ̀ láì kọ́kọ́ bá aṣọ àwọn eré kan tí ó ti fi jẹ́ kóun náà wá sí tòsí wa yudajji'aha fayaqdiya hajatahu minha qabla an taqdiya hajataha minhu kọ̀ọ̀kan bá aláṣepọ̀ kọ́ dẹ̀ da dúdú tí wọ́n fẹ́ dà á lẹ̀ kọ́ da tọwọ́ rẹ̀ lẹ̀ kó tó di kóbìnrin yẹn kóun tó rójútu ara ẹ̀ ìrìn àjò kan ló ń gbé irin lọ bó ti bẹ̀rẹ̀ sí ní máa ṣe kinní òun sì wà lọ́nà ìwọ ti dé bus stop o tún ṣe padà dé o ti dé destination o tún ṣe padà wálé padà òun ò tiẹ̀ wulẹ̀ tí ìdébi ti ń lọ ọwọ́ àtàkù ojúlẹ̀ lọ́nà bẹ́ẹ̀ lóhun nìkan so o lè help ẹ̀ gbé débi tí ń lọ àti padà wálé náà ṣòro so yóò kórìíra yóò kó nírìíra kódà yóò fà kọ́ ẹ́sìpínjọ́ mi ìtọ́ bá lọ yá kọ́ mọ rí gẹ́gẹ́ bí ìnira ipò kan fẹ́ dà wọ́n láàmú torí tó bá bẹ̀rẹ̀ náà nísìnyí ò ní rí òun gbé dé ilẹ̀ ìlérí níbi táwọn fẹ́ máa lọ so ó ṣe pàtàkì fún ọkùnrin Ànábì sallallahu alaihi wasallam ń tọ́ wa ń kà sí pàtàkì foreplay nù tó o bá ti bóbìnrin rẹ ṣeré dáadáa kó tó di pé ẹ bẹ̀rẹ̀ yóò ràn wọ́n náà lọ́wọ́ láti kódà bí o bá jẹ́ nìkan tí ìṣẹ́jú rẹ̀ kì í pẹ́ oníṣẹ́jú àyà ni ọ́ kì í pẹ́ ṣókè ní ọbẹ̀ oge àbíwò náà tí wọ́n dáṣà wọ́n wà nù sáfù oníṣókè lọ́bẹ̀ oge in tó fi wá ràn lọ́wọ́ náà ni kò ní foreplay tó dáa bá a ṣeré dáadáa sórí ńgbà tẹ́ bá ti ṣeré tẹ́rẹ́ yẹn pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ ó ti dé tòsí ó ti kù dẹ̀dẹ̀ ní kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tọ̀hún nígbà tó bá wá bẹ̀rẹ̀ tọ̀hún gbà náà àsìkò tí wò ó dé sí òun láàrin ìṣẹ́jú kan rẹ̀ òun náà yóò mọ̀ ṣe déédéé ìgbà tóun náà dé sí ẹ̀ wá jọ pàdé nítorí dáa jù nù kó jẹ́ pé ìgbà tọkùnrin ń rìlíìsì lọ́wọ́ lóbìnrin náà ń rìlíìsì lọ́wọ́ kálukú ó jọ kó àìrójú torí pé a máa jẹ́ ìtìjú fún obìnrin kó jẹ́ sí pé nígbà tóun ó dé sí ọkùnrin ti tají òun ó ti yanjú bùkátà rẹ̀ tán ó dàbí àwọn ọlọ́tí níṣẹ́ wọn káwọn ọlọ́tí ẹjẹ́ á yá ìgbésí ayé wọn lò wọn kì í láìkì káwọn ọmọ mutí níbi táwọn bá ti mutí kíwọ̀ kan á wà láàrin wọn kọ́ ọmọ jọ ọmùtí àbí kó lóòmù torí wọ́n mọ̀ pé tọ́tí yẹn bá ti ń pa àwọn gbogbo táwọn ọmọ dánwò nígbà náà àwọn nǹkan tí ọba làákàyè mú ìlàákàyè tiẹ̀ máa jí ọmọ wa supervise gbogbo àwọn ọmọ wo àwọn kẹwò ládùá bí ṣe ń ṣe bí dìdìrín ẹbí ṣe ń ṣe bí ọ̀dẹ̀ sòyí tó fi mọ rí nara wọn náà mutí kí gbogbo àwọn jọ wà ní condition
so bẹ́ẹ̀ náà ni ọkùnrin àti obìnrin tán láṣepọ̀. Bọ́kùnrin yóò ṣe nígbà tó bá fẹ́ da tọwọ́ rẹ̀ lẹ̀ yọ kọjá, ó lè má yàtọ̀ sẹ́ranko lásìkò ni mo sọ lẹ́ẹ̀kan pé ó lè má pariwo jẹ́ pé gbogbo lé ní ọmọ ìpò ti fẹ́ rìlíìsì tí ó kéé tóhun tí ó ti ju tóbìnrin lọ, àbí ńgbà tí obìnrin náà bá wà nírú pòsíṣàn bẹ́ẹ̀ ó tiẹ̀ lè má rí nà mọ́, ó lè má pariwo àbí kóhun náà má gbọ̀n gbígbà pé iná ẹ̀lẹ́tíríkì gbé. Lásìkò yẹn kò ní hun obìnrin kọ́ ọmọ róhun ní rírí yẹn nígbà tí wọ́n bá ti nọ́mà, kò ní wọ́n náà kí ìyàwó rẹ̀ máa rí ọbẹ̀ nígbà tí wọ́n náà tí òun bá ti nọ́mà tí wò tí nọ́mà. So ó dáa pé ẹ̀yin méjèèjì ọjọ́ wà ń kọ̀ǹdíṣàn wọn papọ̀, kọ̀ǹdíṣàn yẹn ọ̀ràn ara wọn lọ́wọ́, ohun ẹ̀yin méjèèjì ọ̀ràn ara wọn lọ́wọ́. Ọ̀jọ̀gbọ́n alárúbá kan oníwà yu'jibu ní minki indal jima'i hayatul kalami wa mautun nadhar. Yíyin ìyàwó rẹ̀ oníwà yu'jibu ní minki indal jima'i hayatul kalami wa mautun nadhar. Yu'jibu ní nínú tí mo gbádùn minki lára rẹ̀ indal jima'i tá bá ń láṣepọ̀ lọ́wọ́ òun ni hayatul kalam, ọ̀rọ̀ ẹnu rẹ̀ ńgbà yẹn máa flu gan, wọ́n máa rojọ́ lọ ni yẹn pé yọ́ máa dún, yọ́ máa mékì noises, yọ́ máa mékì ariwo. Wa mautun nadhar, ẹyin jú wà kú yẹn pé ó lè díjú lọ kọ́ máa ríran mọ́ kó sì máa rojọ́, àbí kẹ́yin jú rẹ̀ máa gbọ̀n kẹ́ má mọ̀ ṣe ń rí àbí kò wulẹ̀ rí mọ́, funfun lókù tí ó máa ṣe yọ ńbẹ̀. Ó fi kí ìyàwó rẹ̀ sórí condition ló dáa kí ọkùnrin àti obìnrin kí wọ́n jọ wà papọ̀ lásìkò kan náà. Dúró dé ìyàwó rẹ̀, ìwọ má kánjú, dóhun náà ti súnmọ́ dẹ̀dẹ̀ kó tó di pé ẹ bẹ̀rẹ̀. Imam Al-Ghazzali ó tẹ̀síwájú ó ní thumma idha qada watarahu falyatamahhal ala ahlihi. Tí wọ́n bá ti wá dé tó ti da tọwọ́ rẹ̀ lẹ̀, wọ́n ní oní sùúrù díẹ̀ náà rọ́sẹ̀. Ọlọ́run ní kó yá wọnú wá rọ́sẹ̀ dé ìyàwó rẹ̀ hatta taqdiya hiya aidan nahmataha, títí tóun náà fi rí bí balance. Òun náà ń bọ̀ lọ́nà nù jí ó dé dóde. Fa inna inzalaha rubbama yata'akhkhar, nítorí dídé tiẹ̀ ó lè lọ́ra, ó lè má dé bọ̀rọ̀. Fatahiju shahwatuha, yóò wá jẹ́ kó jẹ́ sí pé ó ti pè é sírìn, ara rẹ̀ ti wà lọ́nà. Thumma al-qu'udu anha idha'un laha, kọ́ wá lójúlẹ̀ nígbà náà gbígbà pọ̀ kan fara níní. Ó ti kú kínkín ní ó kú dẹ̀dẹ̀ kó débi tí ń lọ ó wá padà lẹ́yìn nígbà náà. So ó lè bá kanra dé, ó lè bá òṣè pípò kó kàn pòṣè kó kàn kí wọn náà má láìkì ẹ̀. So ló fi wá ràn lọ́wọ́ pẹ̀lú gbogbo àwọn eré tó yẹ kó ṣe lọ́wọ́ bẹ̀rẹ̀. Ìbẹ̀ǹbẹ̀ tó fi ọwọ́ rẹ̀ ṣe, ìbẹ̀ǹbẹ̀ tó fẹnu ṣe, kódà ó bá jọmọ́ kó lo fíńgà kó lo ìka, gbogbo ẹ̀kọ́ yẹn náà ló yẹ kó mọ̀, nítorí tí ń da àwọn nǹkan kéékèèké báyìí ní ń dalé àwọn ẹlòmíì rú tí kò jẹ́ kí ilé wọn tó, tí ìyàwó ò fi gbọ́kọ yé, tọkọ náà ò fi gbọ́ ìyàwó rẹ̀ yé. Nígbà tí nǹkan ọmọkùnrin rẹ̀ ò lè pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ tó bá nì, sì lo egungun bẹ́ẹ̀ nù ká rẹ̀, òun egungun èrò òun naturally ni ọmọ le, lo egungun ká rẹ̀ kó fi pè é sí tòsí. Nígbà tó bá ti fẹ́ débi tẹ́ ń lọ, ṣẹ̀ṣẹ̀ wá gan ọkọ̀ nígbà náà, àti tó bá yẹ kó fi ẹnu ṣe kò sáburú, àrídájú ẹ̀ṣẹ̀ kankan níbi gbogbo kìíní wọ̀nyí, wallahu alam. Imam Al-Ghazzali ní wal ikhtilafu fi tab'i al-inzali yujibu tanafura. A máa dá wàhálà alẹ̀ sí ẹ̀rí tipẹ́tipẹ́. Ẹni tí ń sọ̀rọ̀ yìí ti sọ̀rọ̀ yìí nísìnyí ó ti lé 1000 years. Imam Al-Ghazzali àbí kí n sọ pé ara 1000 years náà ló ti kọ tírà yìí, táǹkà yìí 1000 years. So ó ní yujibu tanafur, àsìkò tọkùnrin ń release tóbìnrin náà release tí ó bá ti ṣe dédé ara wọn, ń máa dá wàhálà alẹ̀, ń ti ń dá wàhálà alẹ̀ tipẹ́tipẹ́. مهما كان الزوج سابقا إلى الإنزال والتوافق في وقت الإنزال ألذ عندها. Ṣẹ̀ríà kí méjèèjì ó pàdé lásìkò kan náà, àsìkò tọkùnrin ń dà náà lóbìnrin náà ń kọ́mù sí, kẹ́yìn méjèèjì ó jọ dé lásìkò kan náà, ألذ عندها, obìnrin a máa gbádùn ẹ̀ gan. ليشتغل الرجل بنفسه عنها, kó lè jẹ́ kọkùnrin yẹn òun náà ní tó kó oníròjú lásìkò òun, kò ní jẹ́ ìyàwó rẹ̀ lókù tó fọ́kọ̀sì lé lérí, òun wo fíìmù ni ó ti dá tiẹ̀ lẹ̀. Fa innaha rubbama tastahi, torobìnrin lè máa tijú nírú àsìkò bẹ́ẹ̀. Nínú tí ó tún wá jẹ́ ẹ̀kọ́ tó yẹ kí gbogbo
lọ́kọ láyà náà túmọ̀ òun ni pé nínú tí ìmọ̀ jẹ́ kí eré ìfẹ́ ó dùn òun ni kó má jẹ́ sí pé ẹ ti ní fixed position àti fixed style fixed standard tẹ́ fi ń ṣe ó ti ní bẹ́ẹ̀ ṣe ń bọ̀rọ̀ gidi òun náà lẹ́ẹ̀ ṣe ẹ máa yíra padà ẹ máa yí location padà ẹ máa yí style padà. àwọn ará Mẹ́kà kó tó di pé àwọn tán tẹ̀lé Ànábì sallallahu alaihi wasallam wá láti Mẹ́kà wá sí Mádínà ó ti ní bọ́n ṣe mọ́ báwọn ìyàwó wọn láṣepọ̀ kọjú sí mi kọjú sí ọ ni wọ́n mọ́ bá bọ̀ ni wọ́n ti mọ́ ṣe tẹ́lẹ̀ ni wọ́n ti use mọ́. nígbà tí wọ́n dé Mádínà àwọn ará Mádínà wọ́n tún já wọn sí àwọn nǹkan kan míì pé irú ìtẹ́yìn ṣe nu àwa ń ṣe míì nílẹ̀ yìí wọ́n sì lọ béèrè lọ́wọ́ Ànábì sallallahu alaihi wasallam kí n táwọn ará Mádínà ń sọ ni o wọ́n láwọn ìyàwó àwọn wọn dojú délẹ̀ wọ́n kọ̀yìn sáwọn látẹ̀yìn làwọn ti ń ṣe tó tọ́ka mọ́ ṣe bẹ́ẹ̀ látẹ̀yìn ni Ànábì sallallahu alaihi wasallam Ànábì ń lópin ìgbà tí kò sí bí ẹ̀ ti lè ṣe ibi ta ni ẹ mọ́ dé ni kẹ́ ẹ mọ́ dé ẹ̀gbọ́n náà ti mọ ojú ibi tí wọ́n lò gbọ́dọ̀ ti nǹkan ọmọkùnrin rẹ̀ bọ̀ àmọ́ bá ti jẹ́ ojú ibi tán ló ti ṣe òun náà kò sí style kò sí position tẹ̀lé yí padà òun náà ṣe mọ̀ pé sex ń gbà mí àmọ́ kọjá kankan sọ pé èèyàn fẹ́ bímọ èèyàn tún wù ọmọ ní ti di gbígbà pé ẹ̀ ń bẹ̀ mí ẹ̀ ń fún ẹ̀mí ní tẹ̀mí ń béèrè fún ó ti kúrò ní pẹ̀ ẹ̀ kàn satisfy ara nìkan ìlàákàyè ń sọ pé mo fẹ́ rú nǹkan báyìí mo fẹ́ rú nǹkan báyìí mo fẹ́ rú nǹkan báyìí irú gbogbo tí làákàyè ń pè wá hàn ẹ fún un ní tí ń fẹ́ lópin ìgbà tí kò bá ti jẹ́ haram. so ìkọ ẹ̀yìn sí ọkọ ìkọjú sọ́kọ ẹ̀gbẹ́ àti gbogbo bẹ́ẹ̀ bá ṣe fẹ́ ṣe àti gbogbo irú ìran style ó lè ka àwọn ìwé tí wọ́n kọ nípa ẹ̀ kò fi educate ara rẹ̀ position tí ó dẹ̀ ní mú palára wá tí ò ní mú nira wá fọ́kọ tí ò ní mú nira wá fún ìyàwó ẹ lè jọ ṣe bẹ́ẹ̀ oríṣiríṣi al-Qur'an wọn láyà al-Qur'an fi sọ̀kalẹ̀ tó ní fatu harthakum anna shi'tum àwọn obìnrin harthul lakum oko ni wọ́n jẹ́ fún yín fatu harthakum anna shi'tum ẹrù oko yín bẹ́ẹ̀ bá ti fẹ́ ẹrù oko yín bẹ́ẹ̀ bá ti fẹ́ nígbà tẹ́ ẹ bá ti fẹ́ torí àná àmọ́ túmọ̀ wákùtù àti kéífà nínú èdè Lárúbáwá àná tọ́lọ̀ ń wí yẹn ń pé bẹ́ẹ̀ bá ṣe fẹ́ however bẹ́ẹ̀ bá ṣe fẹ́ àti wherever ẹ̀sìrì however bẹ́ẹ̀ bá ṣe fẹ́ anna shi'tum bẹ́ẹ̀ bá ṣe fẹ́ àti kéífà mọ̀ shi'tum bẹ́ẹ̀ bá kèfíà tó bá wùn yín kẹ́ ẹ lò àti wákùtù tó bá wùn yín kẹ́ ẹ lò àsìkò àti ìṣesí tó bá wùn yín ní kẹ́ ẹ fi ṣe ní kẹ́ ẹ fi róko àwọn ìyàwó yín tá a pè lóko yín àyà yẹn náà ló jẹ́ àmọ̀ tán bá ní ṣe ń bẹnu Kùránì pé ká má súnmọ́ obìnrin látọjú ibi tí ń yàgbẹ́ ṣé ó tọ́ ká súnmọ́ obìnrin láti ibi àbí kò tọ́ àyà òun náà ló fi wá lára mọ̀ bẹ́ẹ̀ torí pé Kùránì pé obìnrin ní oko tá à ń ro tá à ń tì bọlẹ̀ àbí bó ṣe máa gbé kókó wọn ó tì bọlẹ̀ ni wọn ó ti irúgbìn bọlẹ̀ yóò máa wá mú kókó já yóò máa mú irúgbìn jáde so tó bá yẹ pé obìnrin nílẹ̀ ńlẹ̀ tá à ń ti nǹkan bọ̀ tí yóò wá padà produce ọmọ fún wa tí ó lóyún tí ó bímọ ibi tí wọ́n fẹ́ gbé ìgbà yẹn tọ́lọ́run ọ̀fẹ́ ta lọ́lọ́run ọ̀fẹ́ ṣé wọ́n máa gbé ìgbàbẹ̀ kó doyún so ló fi mọ̀ pé oko kọ́ lókù tó ń ro mọ́ nǹkan míì lókù tó ń ṣe so Al-Qur'ani ti jẹ́ ó ti fu wá lára pé bí tí ó lè gbé nǹkan rẹ sí tí ó ti wù níbẹ̀ ni ọmọ tì bọ̀ nisa'ukum harthul lakum àwọn obìnrin yín oko ni wọ́n jẹ́ fún yín fatu harthakum anna shi'tum ẹrú ẹ bá ti fẹ́ nígbà tẹ́ ẹ bá fẹ́ àmọ́ waqaddimu li anfusikum ẹ ti eré síwájú náà ẹ jẹ́ kí foreplay ó ṣáájú kí ọmọ jẹ́ sí pé ẹ kàn máa kọlura yín bíi ti àwọn ẹranko pẹ̀lú irú stáìlì tó bá wọ̀n yín pẹ̀lú ìṣesí tí ọba wọ̀n yín ní kẹ́ ẹ gbà ṣe kọkùnrin ó wà lókè kóbìnrin ó wà nísàlẹ̀ kóbìnrin ó wà lókè kọkùnrin ó wà nísàlẹ̀ nígbà míì ó lè rẹ ọkùnrin kó n pé ó ti rẹ̀ mí kí ìyàwó sì takún pé a ṣe kínní ní àṣà wo ṣé wàá lead wàá take lead ẹ mọ̀ wọ́ọ̀rì ń take ẹ̀ ẹ̀yìn ẹ̀kan sùn lẹ̀ ń tí yóò sì mọ òun ní ọmọ ṣe gbogbo ẹ̀ ọ̀ràn ọkọ lọ́wọ́ níjọ́ míì tọkọ bá lágbára dáadáa ọ̀ràn ìyàwó lọ́wọ́ kẹ́ ẹ mọ̀ ṣe síra wọn bá ní ìyẹn náà dá ọlá àlùbáríkà àmọ́ nígbà míì àwọn ìbéèrè kan bẹ táwọn èèyàn ń béèrè nípasẹ̀ àwọn ọ̀nà ìbánilòpọ̀ kan tí àwọn kan ló ti wà tipẹ́tipẹ́ nínú ayé àwọn kan nígbà ló dé ni so àwọn kan ráwọn àpẹẹrẹ kan tán ní ó ti wà tipẹ́ kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ó ti kọjá pé
ìbálòpọ̀ wípé ọkùnrin kàn ní adùn kan lára tó fẹ́ achieve, obìnrin ládùn kan lára tóun náà fẹ́ achieve lásìkò náà, ó ti mú nǹkan míì dání pé ṣé ìbálòpọ̀ náà lè àbí nǹkan míì. Irú ẹ̀ nìyí tán ń pè ní BDSM. Àwọn èèyàn máa béèrè, kódà léyìí tá a bẹ̀rẹ̀ prógráàmù yìí náà ó wà nù béèrè táwọn èèyàn fi ránṣẹ́ sí wa. Wọn lá arábìnrin kan ẹlẹ́sìn sì ni, kódà ọkọ rẹ̀ àṣọ lè nítorí àti fi láì fi ìjọ kan o, àmọ́ káwọn èèyàn fi lè mọ ìjọ kan ló pọ̀ tó ara wọn bí wàá làwọn mùsùlùmí tó dáa jù, káwọn èèyàn fi wá lè mọ̀ pé lẹ́yìn táwọn èèyàn bá tilẹ̀kùn tán látẹ̀yìn oríṣiríṣi mẹ́wàá ní ìṣẹ̀lẹ̀ nínú ilé, àwọn èèyàn ìfẹ́ lẹ́sìn mọ́, àwọn ìfẹ́ mọ́ Ọlọ́run mọ́. Ọkọ sáláfì wọ́n pè ọyá yẹn lẹ́nu, ìyàwó sì ní nìkọ́ọ̀bù nílò. Ṣe mọ̀ kí a máa retí compliance àti ìgbẹ́sìn yìí tó high jù ní bóyá nírú sáfù báwọn. Gbogbo àṣerungbà àmúra bá kankan ṣòkòtò balẹ̀ níta nígbà míì kì í báwọn èèyàn dérí bẹ́ẹ̀dì o. Ọkọ ń request lọ́dọ̀ ìyàwó ẹ̀, kì í ṣe pé request wọ́n láwọn ti ń bá a bọ̀ bẹ́ẹ̀, bíbèrè ní tiwa nù, wọ́n ti ń bá a bọ̀ bẹ́ẹ̀. Lárábìnrin yẹn fi fẹ́ mọ̀ dájọ́ kí làwọn ń ṣe torẹ́rù Ọlọ́run ń bà wọ́n. Òun ní pé ọkọ òun yarí pé tóun ọba tí nà ọ́, tíyàwó ò bá tí nà ọkọ nígbà tán bá fẹ́ ní sẹ́ẹ̀sì, tán bá fẹ́ láṣepọ̀, ọkọ ò ní gbádùn sẹ́ẹ̀sì. Ìtẹ́dẹ̀ ń pè ní BDSM tí ń jẹ́bẹ̀ náà nù. Kàtígórì àwọn èèyàn kan ni tán fulfill sexual desire wọn látàwọn ọ̀nà kan tó strange tí ó mọ yàyàn lẹ́nu pé kí ni adùn tí ń bẹ́ẹ̀ bí kán máa nà ọ́ nígbà tán fẹ́ bọ́ láṣepọ̀. Tẹ́ ẹ̀ bá tí nà kò ní gbádùn ẹ̀, òun gẹ́gẹ́ ni ó gbẹgbà fún pé ẹ máa nà ọ́. So bí ibẹ̀ represent bondage ẹ dè wọ́n mọ́lẹ̀, wọ́n ra lókun ni o, wọ́n ti ra gbogbo okùn yẹn sílé àti gbogbo kíní tán fi ń de iṣẹ́, wọ́n dẹ ẹlòmíì mọ́ bẹ́ẹ̀dì, wọ́n dẹ ẹlòmíì lọ́wọ́, wọ́n dẹ ẹlòmíì lẹ́sẹ̀. Nígbà míì obìnrin máa ń rí bẹ́ẹ̀ tí ó ní ọ̀nà tóun lè fi gbádùn bálòpọ̀ ní pé kẹ́ ẹ dè wọ́n ṣẹ́kẹ́ṣẹkẹ̀ kẹ́ máa bá wọn láṣepọ̀ gbígbà pẹ́ ń rí pò wọ́n. Dominant ọwà wà, dominant lẹni tí ó dominate tí ń lùyàn. Opposite side ni wọ́n ṣe ń pè submissive, òun ni àlùmọ̀ fún olùbí yìí. Fáìn lílẹni tí ń náyàn, ó lè jẹ́ ìyàwó ńgbà mí, ó lè jọkọ ńgbà mí. Lónìí tí wọ́n bá ti nà òun ò lè gbádùn àṣepọ̀, àbí tóun ọba máa nẹni tóun ń bá láṣepọ̀, òun ò lè gbádùn ẹ̀. Ìyàwó, ọkọ wá request lọ́dọ̀ ìyàwó wípé àfikọ́ máa nà òun ọba tí nà ọkọ òun, àwọn ò lè gbádùn àṣepọ̀ o. Àkọ́kọ́ béèrè tá àkọ́kọ́ béèrè ni pé ṣé kìí ṣàṣewọ wọn nà, ìwọ lọ ń nàyàn, ọ̀rọ̀ tí ń fúyẹ́ bọ̀. Òtítọ́ ni pé a lè rí àyà kan àbí hadith kan tó lè lé ìmọ́lẹ̀, àmọ́ ìjọmọlúàbí tí Islam pè wá sí, a máa béèrè pé ṣé ọmọlúàbí ń bẹ ń bí tẹ́ ń ṣe. Àkọ́kọ́ tí nínà yẹn bá lágbára débi pé ó là ń pé à ń ní àpá lára, à ń lẹ́jẹ̀ lára, kò sí tàbí ṣùgbọ́n bíi pé Islam ṣerú ẹ̀ léwọ̀. Tó bá jẹ́ nínà fẹ́lẹ́fẹ́lẹ́ ni ó ṣe é ṣe kára àwọn àfáà tí ó pè yẹn ní makruhu wallahu alam, àrídájú ò sí ń pa lè pè yẹn ní haram. Àmọ́ a máa béèrè pé ṣe lálàáfíà, irú ìrìn àjò tẹ́rìn tẹ́ fi bárù nǹkan báyìí pa àbí tó fi jẹ́rù nǹkan báyìí níwọ̀n yìí ṣe lálàáfíà. Torí àwọn àìsàn yìí ti pọ̀ gan lóríṣiríṣi tí ọjọ́ra wọn ń ta, táwọn psychology máa ń pè ní sexual desire disorder. Àwọn ọ̀nà tí máa ń wọ àwọn èèyàn láti ní sex tí kò bá ọ́dà tó ti mọ́ gbogbo èèyàn lára mu. Irú ẹ̀ ni pedophilia. Ẹlòmíì tẹ́ pé ọmọ kékeré lóbìnrin ní ọmọ òun kọ́ bá sùn, láwọn ọmọ tí ò tí bàlágà, ọmọ tíntìntín tí wọ́n mọ́kùnrin tí wọ́n ti ẹ̀mọ́ túmọ̀ sex, ní ọmọ kìmọ́lẹ̀ ní ọmọ bá sùn. A máa pọ̀ nínú àwọn oníjọsìn ẹni tí study reveal nínú àwọn alàgbà àjọ tiẹ̀ tó àwọn tán máa ń láwọn fadá, àwọn ò kí ń fẹ́ ìyàwó òun, àárín wọn nírú nǹkan bá ní pọ̀ sí jù. Pedophile pọ̀ láàrin wọn. So pedophilia ọmọ kéékèèké ní ọmọ òun. Paraphilia náà wà, òun ni gbogbo ẹni tí ó bá ṣàṣìjẹ́ pọ̀ ọ̀nà tó strange ló fẹ́ fi fulfill sexual desire rẹ̀. Bí kò ní bí ó bá jóbìnrin, bí kò ní àfikán rape òun, àfikán bá òun kán ṣe òun léṣe nígbà tó bá fẹ́ bá òun sùn lòun fi lè gbádùn ẹ̀. Ìmíì tó tún wà ní inú àìsàn tí máa ń ṣàwọn èèyàn, òun nìyí kan tán pè ní fetishism.
yóò máa fìlì pé òun nífẹ̀ẹ́ ìfẹ́ tí kìí ṣe normal ìfẹ́. Mo lè láìkì pen tí mo mú dání, mo lè láìkì ìwé kan tí n kàn láìkì ìwé yẹn mo fẹ́ kó máa wà lọ́wọ́ mi gbogbo ìgbà, àbí yẹn use mọ́ kíní yẹn gan object ní nǹkan tí èyí ṣe nǹkan tó lẹ́mìí lára, àbí nǹkan yẹn lẹ́mìí lára bẹ́ẹ̀ bí kó jọ́wọ́ èèyàn, bí kó láìkì ẹsẹ̀ obìnrin àbí kó láìkì ọrùn ju tí normal ọkùnrin máa ń láìkì lára obìnrin. Ó normal kọkùnrin ó lóun láìkì ọyàn obìnrin àbí kóun láìkì ẹ̀yìn obìnrin, ṣẹ́gun káwọn ó normal pẹ̀lú kí yẹn kàn ní ọrùn nìkan lòun láìkì, kọ́ wá nífẹ̀ẹ́ ọrùn yẹn ní ìfẹ́ tó ti kọjá pé yẹn kàn láìkì nǹkan eléyìí ti di sexual desire fún ọrùn, fún ọwọ́, fún pen tí wọ́n fi ń kọ nǹkan. Wọ́n náà ń pè ní fetishism. Yóò nífẹ̀ẹ́ rẹ̀ kọjá bó ti yẹ, tó lè kú nítorí ẹ̀, tó lè ṣe rẹ̀ léṣe nítorí kíní ọ̀hún. Psychological illness ni, ó ti kọjá pé yẹn kàn ní sex nìkan, ó ti da àìsàn, ó ti da ìgbádùn. Nìkan irú àìsàn tí ń ṣe ni wọ́n gbé lọ́dọ̀ dókítà, àwọn èèyàn tètè fúra mọ́. Wọ́n náà kàn mọ́ pé tó bá jókòó yóò jókòó sẹ́nu ọ̀nà gbogbo ìgbà, yóò dẹ̀ mọ́ wo ibi tán máa ń ti kọ́kọ́rọ́ bọ̀ ní ibi ẹnu ọ̀nà ilẹ̀kùn, bí ọwọ́ ilẹ̀kùn, àǹdù ilẹ̀kùn tá a máa ń ti kọ́kọ́rọ́ bọ̀, ihò yẹn yóò jókòó yóò máa wo ó lè lo 3 hours. Wọ́n ń ṣe bí àbí ó lálẹ́ àbálìjànú kó sí lára ní àbí kíní kan, yóò kàn máa wo inú ihò yẹn, yóò máa yọjú wò báyìí. Fá bẹ́ẹ̀ wọ́n ń bá a bọ̀ ọdún kan, kejì, kẹta fún bí 20 years kó tó di pé àwọn mọ̀lẹ́bí rẹ̀ tó wá realize pé àìsàn gidi ní ṣe yìí. Kí lòun rí ń bẹ̀? Wọ́n á gbé dé psychiatric hospital lọ́dọ̀ doctor. Wọ́n gbé dọ́dọ̀ doctor. Wọ́n ní doctor ọmọ treat ẹ̀, ó wá tún jókòó ń wo lẹ̀kùn, ń wo kọ́kọ́rọ́ ẹnu lẹ̀kùn. Ihò kọ́kọ́rọ́ ni máa wò, ihò kọ́kọ́rọ́. Yóò jókòó yóò tẹjú mọ́, yóò máa wo. Doctor náà wá ní òkè, ẹni tí ó bá ṣe bí ọ̀bọ, ẹni tí ó bá mọ̀bọ̀ òun náà láti ṣe bí ọ̀bọ. Doctor wá jókòó tì. Doctor náà wá ń yọjú wò. Àti doctor wò tó ti rẹ doctor wá bí pé dóná mo ti ń wo kíní ìlátẹ̀kàn mi ò rí nǹkan kan, ṣé wọ́n ń rí nǹkan kan bẹ́ẹ̀? Wọ́n ní ló bá túbú sẹ́rìn kí ẹ mọ́ wo doctor yìí, ẹ jókòó ìṣẹ́jú mélòó lẹ́ fi jókòó tẹ́lẹ̀ rí nǹkan kan. Èmi ti ń wo kíní nísìn 20 years ni ìrí nǹkan kan bẹ́ẹ̀. Ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní jókòó ń wò yìí ẹlẹ́ẹ̀rí nǹkan kan. Ẹ ṣe sùúrù gidigidi ni o. Doctor ní sọ ìwọ náà mọ̀ pé ò rí nǹkan kan, àwọn mọ̀ pé òun ò rí nǹkan kan. Ó ò rí nǹkan kan ló sì jókòó lòun wo inú ihò yẹn. So irú nǹkan bẹ́ẹ̀ àìsàn ni. Àwọn psychological illness yẹn kìí ṣe general hospital àbáwọn hospital etí ilé yín lẹ́gbẹ̀ẹ́ wọn lọ. Àìsàn míì ní tọ́pọ̀lọ láwọn lẹ́wà ilẹ̀ bíbí láfíríkà a kì í tètè àtẹ̀ǹdì bí ká ṣe bá lè jẹ̀nú kó sí yẹn nú àbí ká ṣe bí wọ́n sàsí ọwọ́ ń bẹ lára ẹ̀ kì í ṣàṣàsí ọ̀rẹ́ ẹ̀ débẹ̀ ni. Psychological illness dẹ̀ ń pọ̀ sí ń ta báyé ṣe ń dàgbà sí, especially nígbà táyé tó dáyé social media yìí tó ti jẹ́ sí pé addiction mọ́ fóònù mọ́ nǹkan títẹ̀ mọ́ à ń dáwà oríṣiríṣi ọ̀nà ni àwọn èèyàn fi ń ronú tó ti yàtọ̀ sọ́nà tọmọlúàbí àti tọmọ ènìyàn tí ó normal. Èyí tó yẹ pé ó possible gan nísìnyí nígbà táyé bá dàgbà ju bó ti wà yìí lọ tábà fi bí 30 years Ọlọ́run ló mọ báwọn èèyàn tí ó wà ń ta nígbà wọn ṣe máa ronú nípasẹ̀ ìlàkàì tí ó normal mọ́. Ẹlòmíì ọ̀nà tí fi ń gbádùn sex ní kán mọ́ báyàwó rẹ̀ sùn ṣojú rẹ̀ kó dẹ̀ mọ́ wù báyìí. Ó wà ó tó yẹ pé ìyàwó rẹ̀ yóò arrange àwọn ọkùnrin tí ó mọ̀ báyàwó rẹ̀ sùn tí ó dẹ̀ wà ń bẹ̀ tí yóò mọ̀ gbádùn ẹ̀jú kóhun gangan mọ̀ ṣe lọ. Ó ti wà láwọn klọ́ọ̀bù táwọn èèyàn ń lọ tó yẹ pé òun gangan kọ́ ni ó ní sex, yóò lọ sanwó fáwọn ọkùnrin àtobìnrin wọ́n bá arrange wọn wá sínú ibi tó jókòó sí, àwọn máa láṣepọ̀ ń ṣojú ẹ̀ yóò dẹ̀ mọ̀ fi ọmọ káàtì fọ́ọ̀nù bẹ́ẹ̀. Òun gangan already àti ṣe kò ní enjoy yẹn dàbí kọ́ mọ́ wò toró ti ó ti ná addiction mọ́ bóyá kọ́ mọ́ wo porn kọ́ mọ́ wo sex film débi pé ó fẹ́ rí life yóò máa lọ sanwó láti wò ó kí ẹ máa wá ṣe ń ṣojú mi báyìí kí wọ́n wò yín. Ibi tóun ó ti derive pleasure tiẹ̀ nu sexual desire tiẹ̀ nu kò wà in order mọ́. Wọ́n tún pè kan ní exhibitism. Yóò kàn máa ṣe ó lè jọkùnrin kọ́ máa ṣe bí kó máa fi òhò rẹ̀ nǹkan ọmọkùnrin rẹ̀ hàn àwọn obìnrin strangers tí ó mọ̀ rí.
tó bá pàdé wọn nínú lift ó lè kó kàn lè sáré bọ́ sókòtò kó fi nǹkan ọmọkùnrin hàn bẹ́ẹ̀ bí ṣe ń ṣe nù àìsàn ní tó ti níbọn tí tọ́jú wọn ní ilé ìwòsàn àbí kó dẹ̀ máa ṣe obìnrin náà bẹ́ẹ̀ bí kó máa fẹ́ káwọn ọkùnrin máa rí hòhò òun kó máa fẹ́ fi hòhò rẹ̀ hàn wọ́n láwọn ọkùnrin tí ó mọ̀ rí. So ọ̀rọ̀ sex ti kọjá pé a kàn fẹ́ satisfy the sexual desire àtàdámọ́ tó kọlù wá lógìgì tá a kàn fẹ́ release ara wa kúrò níbi tí ń dà wá láàmú ó ti àwọn yẹn ti gbé lọ sí level míì bí omi mímu náà ni ṣẹ́ńpẹ́ ní tí kì í mu tí ó mọ̀ béèrè pé kí ni wọn lọ́tí bí ọtí nìsín sódùn ju ṣúgà lọ ni sódùn ju oyin lọ ni bákan bákan àtojúràn lọ́dààmú ọmọ ènìyàn tó fi mọ̀ ọ́nà ọtí tí ò fi rí bí mẹ́ni kúrò ń bẹ̀ mọ́ àìsàn ni ọlọ́mọ fi kàn wá ọlọ́mọ dàlákà ìwà rú àwọn tọ́lọ́run ti fi rú ẹ̀ kàn ọlọ́run bá wa yọ wọn kúrò ń bẹ̀ kódà ẹnìkan náà béèrè sísítà kan náà béèrè lérí prógámù tá à ń ṣe lọ yìí náà láti rí síìwù béèrè ni tí ó ní ọkọ tóun fẹ́ àdánwò tóun kàn lára ẹ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ márì ni wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ra wọn wọ́n sì wà láàrin bíi ijọ́ mẹ́ta tán ṣẹ̀ṣẹ̀ ṣèyàwó tán ni ọkọ wá kódà ọkọ sàlàfì ni wọ́n tún pè wọ́n sọ̀rọ̀ láti máa dákọ sàlàfíà kì í ṣe pé láti tánìṣì méjì sàlàfíà kẹ́yìn èèyàn fi lè mọ̀ wípé lẹ́yìn táwọn èèyàn bá ṣàti tilẹ̀kùn látẹ̀yìn wàláhì mẹ́wàá ń ṣẹlẹ̀ ọkọ gan ló píríìtì fún ìyàwó tí ìyàwó fi dẹni tí ń lo hijab kì í borí tẹ́lẹ̀ ìwọ̀n amúra ń kàn dẹ̀dẹ̀ dáadáa ìyẹn ìyàwó wọ́n á ṣe ìyàwó lákọ̀ọ́kọ́ ọjọ́ alẹ́ tí wọ́n sùn mọ́ra wọn ńlọkọ yọ sí ìyàwó lógìgì onígbà táwọn bẹ̀rẹ̀ sí ní ṣeré òun ṣe bọ́kọ bí à ń ṣèṣì àbí kò mọ ibi tó yẹ kóun fi nǹkan ọmọkùnrin rẹ̀ bọ ni òun bá direct ẹ̀ lọ sí right channel òun ṣàtúrí pé ó bá ti yá díẹ̀ yóò tún dàbí gbà kí mú kíní yẹn lọ́bẹ̀ ó lójú ibi tí ó yẹ kó mú kíní ìwà ọ̀tọ̀ níbi tí ń try láti mú bóyá kò mọ̀ ni gbà tí wọ́n ń ṣẹlẹ̀ repeatedly bẹ́ẹ̀ níbẹ̀ ni àwọn kíní ìṣẹ̀lẹ̀ ó padà láwọn sọ̀rọ̀ fóun ó ní pé ojú ẹ̀yìn òun gangan ni òun lè bá wọlé tó wọ́n gbádùn like gbogbo ńlá káyìí mọ̀ pé kíní yìí ọ̀dà ẹ̀sìn gan preach pé kíní yìí ọ̀dà ẹlẹ́sìn ní ọ̀wọ́ gan lọ sọ mí dẹni tí ń lò jáàbù tí ń ṣẹ̀sìn ó ní bó ṣe wọ̀n òun nù ọ wá ṣe mọ́jẹ̀mú ó ní tọ́ ọba ti gbà bẹ́ẹ̀ òun fún ọjọ́ mẹ́ta tọ́ ọba ti gbà bẹ́ẹ̀ ọmọ lọlé bàbá rẹ̀ níbèrè wá dílẹ̀ pé sóun lè rọ́jú kóun lè fi save marriage òun ó ṣe save marriage rẹ̀ pẹ̀lú ntọ́lọ́wọ̀n ọ̀fẹ́ ọbẹ̀ dà kó tètè exit ọgbà lẹ̀kùn wọlé nìyẹn kọ ọbẹ̀yìn jáde lẹ́ẹ̀kan náà so àwọn àdánwò yẹn ń kan àwọn tí ń kan ọlọ́run má fi kàn wá ọlọ́run má fi kàn wá má fi kàn àwọn ọmọ wa o mò ń wo ibi tá a lè dúró sí nínú àlàyé tí ó lápẹẹrẹ àwọn ọ̀rọ̀ tí Imam Al-Ghazzali ń bá wa sọ lọ́nà Imam Al-Ghazzali tún wá sọ̀rọ̀ lérí ẹ̀mí èlò ló yẹ kọkùnrin ọmọ súnmọ́ ìyàwó rẹ̀ báwo how frequently ló yẹ kí ìbálòpọ̀ máa wáyé láàrin ọkọ àti ìyàwó Imamu Ibn Qayyim ẹja ayọ̀dọ̀ rẹ̀ òun náà discuss ọ̀rọ̀ yìí nínú Rawdatul Muhibbin ó ní àwọn àfómímọ̀ fa àmàrà wọn lọ́wọ́ torí kí l'obligation ọkùnrin gan àkọ́kọ́ ni pé n ti ń jẹ́ sex ṣe right ni àbọ̀ obligation àbí responsibility lójúṣe tó gbọ́dọ̀ mọ̀ ṣe right ni pé tó bá wùn mí ẹ̀tọ́ mi ni tó bá wùn mí mo lè exercise ẹ̀ nígbà tó bá wùn mí fọkùnrin tá a bá ti sọ pé ojúṣe ni ìyẹn ni pé dodo ọjọ́ tí ìyàwó rẹ̀ bá tàka sí báyìí wọn bí dáa kọ́mọ́ dáhùn tá a bá ti sọ pé right ni bí ìyàwó rẹ̀ lọ yá tí ó bá ti ń ṣe kò ṣe dandan fún àwọn àfáà ń fa àmọ́ra wọn lọ wọn láwọn àfáà kan náà àwọn mímọ̀ sọ pé tó o bá ti marry obìnrin ní tí marriage imply ni pé kó o láṣepọ̀ pẹ̀lú ẹ̀ so dandan láṣepọ̀ àmọ́ o wọ́n ní al-amru wọ́n ṣe ń pè yaqtadil marra tó o bá ti bá aláṣepọ̀ lẹ́ẹ̀kan òtítọ́ nínú life span ní marriage yẹn kò bá ṣe 20-40 years lẹ fi marry ẹ̀kan náà lájọṣepọ̀ ṣe dandan àwọn scholar yẹn sọ bẹ́ẹ̀ Ibn Qayyim ní obviously wọn mọ̀ tán sọ ó ní obviously wọn mọ̀ tán sọ ṣé pé táwọn scholars bá dẹ̀ ń sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ bí amòfin wọ́n á máa sọ̀rọ̀ bí àwọn lawyers ní pé contractually ìbò l'obligation báyàwó rẹ̀ láṣepọ̀ ìbò ló dé déédéé bo ni obìnrin máa ti jàre tọkọ rẹ̀ bàbá láṣepọ̀ ṣáàdé rí n tó clear nínú al-Qur'an náà rí n tó clear nínú hadith Ibn Qayyim ló wà
àwọn jàmáà kejì náà àwọn scholars táwọn tún sọ̀rọ̀ àwọn ní ó kéré jù kó bá aláṣepọ̀ lẹ́ẹ̀kan lọ́dún dandan ni ó kéré jù o minimum yẹn ni pé tó bá ti ṣe minimum yìí ló tó gbẹ̀ṣẹ̀. Ibn Qayyim láwọn náà mọ̀ ń tán sọ ẹ̀ẹ̀kan lọ́dún báwo lè tẹ káàpù ẹ̀ pẹ̀lú ọdún. àwọn kan ní ìtọ́pọ̀lọpọ̀ àfáà sọnù ní pé àwa rírú ẹ̀ rí worst case scenario ní pé oṣù mẹ́rin àwọn láti báyàwó rẹ̀ láṣepọ̀ lẹ́ẹ̀kan ó kéré jù oṣù mẹ́rin pé tó bá ti ń kọjá bẹ́ẹ̀ àwọn lọ mú yẹn láti inú òfin ìlà ní ti ń jẹ́ ìlà ònú ṣẹ̀ríà ní pé kọkùnrin kó ṣépè àbí kí n lọ ráìtì Yorùbá tó ráìtì kó búra pé ìtún nífẹ̀yìn rẹ̀ ìtún níbọ̀ láṣepọ̀ mọ́ nífẹ̀yìn rẹ̀ lílẹ̀ bọ̀ láṣepọ̀ mọ́ nínú ilé yìí kò tọ́ fọ́kùnrin láti ṣẹ́ irú èpè bẹ́ẹ̀ àbí láti búra bẹ́ẹ̀ pé ní báyàwó mi láṣepọ̀ mọ́. òfin tọ́lọ̀ ń sọ̀kalẹ̀ ní al-Qur'an ni pé ọkùnrin tó bá sọ pé mi ní báyàwó mi láṣepọ̀ mọ́ a máa ka oṣù mẹ́rin fún wọn lẹ́yìn ìgbà tó ti búra wọn. tí lẹ́yìn oṣù mẹ́rin nínú oṣù mẹ́rin yẹn tó bá padà sọ́dọ̀ ìyàwó rẹ̀ tó bá láṣepọ̀ kò sáburú. àmọ́ tí oṣù mẹ́rin bẹ́ẹ̀ lè pé tí ó bá láṣepọ̀ ẹlẹ́gbẹ́ ń pọ̀ kọ́ lẹ̀ ni tóró kan lè hold díẹ̀ sínú ilé kọ́ sọ́ di áńgà kọ́ mọ́ bá láṣepọ̀. obìnrin yẹn ó ti tọ́ fún láti kúrò nílé rẹ̀ ó ti di ìyàwó kọ́ lọ rí mari kọ́ lọ ọ̀dọ̀ ọkùnrin tí ọmọ bá láṣepọ̀. Ọlọ́run ló fi òfin yẹn lẹ̀ nínú al-Qur'an. so ajá sí pọ́ àwọn àfáà yẹn níbẹ̀ làwọn ti deduce pé oṣù mẹ́rin ló wà fún àìbóbìnrin láṣepọ̀. ọjọ́ sí pé òfin bá wí ni o òfin bá wí náà ni o kàn pé kò ní interest àbí kinní kan oṣù mẹ́rin tóṣù mẹ́rin bẹ́ẹ̀ lè kọjá tó báyàwó rẹ̀ láṣepọ̀ ó ti jẹ̀bi lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ aláàfáà. Imam Ibn Qayyim ní ìyẹn náà sẹ́ lọ́dọ̀ tòun kò tún lọ kódà lọ́dọ̀ Ibn Taymiyyah kò lọ lọ́dọ̀ àwọn àfáà míín nínú àfáà jàǹkàjàǹkà ní Islam kò lọ. wọ́n ní tọrọ lọ ní walahunna mithlu alladhi alayhinna bil ma'ruf. obìnrin ní nínú ẹ̀tọ́ gbogbo ń ta ló ṣe dandan lérí obìnrin. sọ́ra àwọn ẹ̀tọ́ tá a kàn lérí obìnrin nínú marriage tó ga tí gbogbo ọkùnrin mọ́ pìtì gbogbo ìgbà wọ́n lóbìnrin gbọ́dọ̀ mọ́ gbọ́rọ̀ sọ́kọ ẹ̀ lẹ́nu wọ́n ló gbọ́dọ̀ mọ́ ṣe o Ọlọ́run ní nínú al-Qur'an ni o Ọlọ́run ní walahunna àwọn obìnrin náà ní ẹ̀tọ́ mithlu alladhi alayhinna irú ẹ̀tọ́ tó ṣe dandan lé wọn lérí wọn àwọn náà nírú ẹ̀ láti claim lọ́dọ̀ ọkọ. yẹn kí gbogbo ẹ̀tọ́ àgbogbo responsibility tá a dì lérí obìnrin yẹn irú ẹ̀ ń bẹ lérí wọ ọkùnrin náà. tó bá jẹ́ sí pé tòótọ́ ní bẹ́nu hadith anabi sallallahu alayhi wa sallam kí èyíkéyìí obìnrin tọkọ rẹ̀ bá pè é pé já láṣepọ̀ lálẹ́ mọ́júmọ́ tí ò dọ́kọ rẹ̀ lóhùn àwọn màláíkà ṣẹbi ilé tí ilé ó fi mọ́ ni á já sí pé níbàámu pẹ̀lú àyá al-Qur'ani yìí tóbìnrin bá jíwọ ọkùnrin náà pé bàbá alágbájá mo fẹ́ kẹ́ ẹ bá mi láṣepọ̀ àbẹ́ bára yín sọ lọ́nà tẹ́ ẹ mọ́ fi bára yín sọ ọ wá sọ fún ọ pé òun fẹ́ bẹ́ẹ̀ kọ́ wá ní ó ti rẹ̀ wọ́n ti ṣe wàhálà látàárọ̀ irú èpè táwọn màláíkà ṣẹ́ lórí obìnrin yẹn mọ́júmọ́ ni wọ́n ṣẹ́ léwọ̀ náà mọ́júmọ́. ẹ̀rí eléyẹn dà Ibn Qayyim ní ṣe wọ́n lọ́n ti sọ ní al-Qur'ani pé walahunna mithlu alladhi alayhinna bil ma'ruf gbogbo ń tá a dìrú obìnrin nínú responsibility yẹn àwọn náà nírú ẹ̀ láti claim lọ́dọ̀ wọ ọkùnrin. Ibn Qayyim ní ìyẹn ló jẹ́ àmọ̀ wípé gbogbo ọjọ́ tóbìnrin rẹ̀ bá ní bùkátà kò bá àti ṣèkan níjẹta àbó ṣe lánàá ó tún wá pè ọ léni pé bá a lámọ yín mo tún nídìí yín léni wọ́n sọ pé ṣe bá a ṣe lánàá ó tún nídìí rẹ̀ nù dandan ni kò dá lóhùn kò sí à ń fi jọ́ sí i kò sáà ń fi wákàtí sí i kò sáà ń pé ẹ̀ẹ̀kan lọ́dún kò sí tẹ́ta ní ṣe time table. gbogbo ọjọ́ tí ọkùnrin bá ti nídìí obìnrin kóbìnrin dá lóhùn gbogbo ọjọ́ tóbìnrin náà bá nídìí ọkùnrin kó dá lóhùn. kódà àwọn àfọ mímọ̀ bá àlàyé ọ̀rọ̀ á padà sọ tá bá ọ̀rọ̀ débi family planning wọ́n bá àlàyé ọ̀rọ̀ débi pé kò tọ́ fún ọkùnrin láti ṣe kíní withdrawal method tán fi ń ṣe family planning àsìkò tó ti fẹ́ dà tó ti súnmọ́ kó dà kó wá yọra kó dà síta wọ́n ní kò tọ́ fún bẹ́ ọkùnrin láti dán wò láì gbàyànda ìyàwó ẹ̀ ẹ gbọ́dọ̀ jọ sọ kọ́rọ̀ yín ó yẹra yín torí tí kò bá yọnu sí i hákù rẹ̀ ẹ̀tọ́ rẹ̀ nínú àjọṣepọ̀ yẹn ó ti deprive ẹ̀ àsìkò tí ń gbádùn kínní lọ́wọ́ wa lọ yọ mọ́ yọ náà lásìkò tán wo fíìmù lọ́wọ́ o yóò di wàhálà o àbásìkò tán wo bọ́ọ̀lù lọ́wọ́ tí bọ́ọ̀lù ń dùn ẹ̀ wá lọ pa náà lọ́ọ́ fẹsẹ̀ kọ́ jẹnẹrétọ̀ nígbà náà ọ̀rọ̀ yóò di wàhálà yóò di fìtínà. àwọn àáfàá yẹn sọ pé
àfi kó yọ́nú sí n tó fẹ́ ṣe yẹn kẹ́ ti jọ sọ̀rọ̀ yìí lásọyé nítorí ní dákínní ìsínú ẹ̀ o kó náà lọ tẹ̀wọ̀n lọ́rùn bẹ́ẹ̀ if not kò tọ́ fún ọ láti ṣe bẹ́ẹ̀. so wọ́n fún obìnrin láwọn ẹ̀tọ́ tí ó lágbára nípa ọ̀rọ̀ ìbálòpọ̀. Imam Al-Ghazzali ó ní wàyẹ̀mbági àyà tí yàá fi kulli arba'in layali marra. òun ní lọ́dọ̀ tòun láàrin ìjọ mẹ́rin mẹ́rin at least ẹ̀kan mọ báyàwó rẹ̀ láṣepọ̀ wàhúwà àádálù ó ní yẹn ló ṣe déédéé jù. kílẹ̀ rí tiẹ̀ ó ní idha adadu nisa'i arba'a torí ń pé ìyàwó ta lọ́kùnrin lè fẹ́ mẹ́rin ni Islam gba ọkùnrin láyè láti níyàwó up to mẹ́rin. faqad jaza ta'khiru ila hadha al-hadd á ní ajá sí wípé tán bá láàlè fẹ́ ìyàwó mẹ́rin tó bá ń pín oorun fún wọn níjọ́ kọ̀ọ̀kan yẹn ni pé kí ráùndì ó tútó kí tọ̀nù ó tútó kan lákọ̀ọ́kọ́ ìjọ mẹ́rin nù ajá sí pé ìjọ mẹ́rin ni ó kéré jù kó fi mọ báyàwó rẹ̀ láṣepọ̀ kódà láì tí níyàwó mẹ́rin ó kéré jù àbó pẹ́ jù ó gbọ́dọ̀ mọ báyàwó rẹ̀ láṣepọ̀ ní ẹ̀ẹ̀kan láàrin ìjọ mẹ́rin. naam ó sọ bẹ́ẹ̀ tó tún wá ní naam ó ní bẹ́ẹ̀ ni òun mọ tóun sọ yẹnbági anyezida aoyankusọ ó lè lé kó tún má sọ pé nígbà tán ti lẹ́ẹ̀kan láàrin ìjọ mẹ́rin o kó máa sára fún ó lè máa ṣe lójoojúmọ́ aoyankusọ àbí kó kéré sí bí hasabi hajatiha fi tahsin déédéé tóbìnrin yẹn bá nídìí tí ò ní jọ mọ wò ta tí ò ní jọ mọ ṣe wọ́nranwọ́nran o ní láti mọ satisfy rẹ̀ ní gbogbo ìgbà tó bá ní ìdí rẹ̀. fa inna tahsinaha wajibun alayha kó o fún un ní tí òfin ní mọ wo bòmí dandan ni fún wọ ọkùnrin. wala yatiha fil haid àsìkò tí máa ń ṣe menstruation lọ́wọ́ ó sì wọ̀ fún ọkọ mọ́ bá a láṣepọ̀. wala ba'da inqita'ihi wa qabla al-ghusli àbó ti parí menstruation rẹ̀ ìjẹ̀yìn ò jáde mọ́ àmọ́ kò tí ì wẹ ìwẹ̀ jẹ́nàbà kò tí ì tọ́ fún ọ láti bá a láṣepọ̀ àfi kó wẹ̀ kó mára. Imam Ghazali ní walahu an yastamti'a bi jami'i badanil haid ṣọ́ra àsìkò tí wọ́n ń ṣe menstruation lọ́wọ́ yẹn náà gbogbo bọ́dì rẹ̀ pátápátá ń bọ̀ wá yẹn o gbogbo bọ́dì rẹ̀ pátápátá ló lè fi ṣeré sẹ́ẹ̀sì náà ni ọmọ ṣe lásìkò àmọ́ gbogbo bọ́dì rẹ̀ pátápátá ó lè mọ́ fi ṣeré. wala yatiha fi ghayril ma'ta àmọ́ ojú ibi títí ń ṣe menstruation yẹn mọ́ súnmọ́ níbẹ̀ àbí kó sì jẹ́ pé ń tọ́gbà lérò ní pé mọ́ súnmọ́ lójú ibi tí wọ́n tú súnmọ́ obìnrin tọ́rọ́lọ̀ ní fatu harthakum annashitum ẹ súnmọ́ obìnrin yín lásìkò tó bá wọ̀n yín àti irú ọ̀nà tó bá gbà wọ̀n yín láwọn ọ̀nà tá a ti specify fún yín. wàláhù nígbà tó wá tó tóbìnrin rẹ̀ ń ṣe menstruation lọ́wọ́ ni wàláhù an yastamniya biyadiha ó lè lo ọwọ́ ìyàwó rẹ̀ láti fi ṣe masturbation ìyẹn pé kí ìyàwó rẹ̀ bọ́ ṣe masturbation wọn fẹ́ kí wò ó ṣe fúnra rẹ̀ àmọ́ ìyàwó rẹ̀ kó ṣe fún ọ ń ṣe menstruation lọ́wọ́ kò túmọ̀ pé kò láwọn eré míì tó lè bọ́ ṣe lásìkò kò túmọ̀ pé máa sùn lọ́tọ̀ọ̀tọ̀ ẹ máa wà ní yàrá ọ̀tọ̀ọ̀tọ̀ lásìkò menstruation obìnrin ẹ̀ iṣẹ́ ni à ń sá fún tí máa ń ṣe menstruation lọ́wọ́ so ó lè bá ọkọ rẹ̀ ṣeré pẹ̀lú nǹkan ọmọkùnrin rẹ̀ kó bá ṣeré wọ́n yẹ stem tí àbímọ́ tahtal izari àwọn nǹkan tó bá ti yẹ lẹ́yìn tí ó wà ní ibi bàǹtẹ́ obìnrin ó lè fi ṣeré bima yushtaha siwal wiqa tó bá ti yẹ lẹ́yìn à ń súnmọ́ obìnrin وينبغي أن تتزر المرأة بإزار من حقوها إلى فوق الرقبة في حالة الحيض فهذا من الأدب nínú ẹ̀kọ́ ló wà ìgbà tóbìnrin bá ń ṣe menstruation lọ́wọ́ kí ó kó wọ underwear tí ó cover láti bí ìdodo débi erunkun rẹ̀ yẹn pa àwọn ọbẹ̀ yẹn àfẹ́kọ́kùnrin ó débẹ̀ territory yẹn mọ́ débẹ̀ níjẹ́ àwọn territory mọ́ débẹ̀ torí ń ṣe menstruation lọ́wọ́ kò tí ì wẹ̀ ìwẹ̀ jẹ́nẹ́bà kò tí ì mara àmọ́ dodo bí tó bá ti yẹ lẹ́yìn eléyẹn lókè àti nísàlẹ̀ ọ̀tọ̀ fún ọkùnrin láti bá a ṣeré wàláhù à ń yọ akil alhaid ó lè jẹun papọ̀ pẹ̀lú ìyàwó rẹ̀ nígbà tí máa ń ṣe menstruation lọ́wọ́ kìí ṣe olórí burúkú tán bá lóbìnrin ṣe menstruation wàyò kálí tahafil mudọ̀já àti wàgẹ́rì haili jọsùn lórí bẹ́ẹ̀dì kò sábúrú mbẹ̀ wà lè sàn àléhì ṣìnà búà kò sẹ́ni tó ní o jìnà sí ìyàwó rẹ̀ nígbà tí ń bá ń ṣe menstruation lọ́wọ́ fáǹfààní àwọn ọkùnrin tí ìdákọ́lẹ̀ máa ń dà wọ́n láàmú premature ejaculation àwọn onímọ̀ ìlera àtàwọn àáfàá onímọ̀ náà wọ́n á máa prescribe oríṣiríṣi nǹkan tí ọkùnrin lè lò níbàámu pẹ̀lú tó bá wà available ní ilẹ̀ kálukú ẹ bá ń ka àwọn tírà
àtìbù táwọn àfáà onímọ̀ Islam kọ wọ́n mọ̀ sọ àwọn oríṣiríṣi nǹkan kò sí ní ilẹ̀ tiwa tá a mọ̀ á wá ewé rẹ̀ àti egbò rẹ̀ káàkiri ètí táwọn dókítà ìgbàlódé ń sọ jù èyí tó fi máa lọ lo nǹkan èyí tó ń sọ jù ni pé n tá ń jẹ ní ń fa ọ̀pọ̀lọpọ̀ àwọn ìdákọ́lẹ̀ ẹ̀ sì rí pé àìsàn ìdákọ́lẹ̀ yìí ṣàìsàn kan tí wọ́n máa ń sọ̀rọ̀ rẹ̀ láyé jọ́hun àbí tá a bá ń ka tíra máa ka ọ̀rọ̀ nípa ìdákọ́lẹ̀ kì í yọ wọ́n lẹ́nu tó nǹkan gbà náà ìsín lọ́pọ̀ jù nítorí fà á ni pé ìran tá ń jẹ ní ń fa tó bá change oúnjẹ rẹ àbí tó change oúnjẹ fọ́kọ rẹ bóyá wọ́n tó gbádùn ọkọ rẹ dáadáa change ti ń jẹ torí wọn náà sẹ̀mú lóró láàárọ̀ ó dalẹ́ òròmọ̀là ọ̀sán ráìsì àárọ̀ ọjọ́ kejì spaghetti àwọn tí ó jẹ́ kọ́kọ́ rẹ máa ṣẹ́kù ló ń ṣẹ́jú kan ń ṣẹ́jú méjì náà gbogbo ẹ̀ carbohydrate ni so a kì í jẹ enough protein ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ bá ṣe lóúnjẹ tọ́pọ̀ tó ní láfíríkà yìí tọ́pọ̀ jù náà àwọn oúnjẹ tá a máa ń sábà jẹ ò tí kálukú máa ń sábà rà sílé carbohydrate lọ́pọ̀ jù mẹ́ protein àǹfààní rẹ̀ ni pé protein fẹ́ fún ọ ní ó fẹ́ ran ẹ̀jẹ̀ rẹ lọ́wọ́ bí ó ṣe máa circulate so tí ẹ̀jẹ̀ náà sì ní ń lọ bí nǹkan ọmọkùnrin tí fi ń dìde ẹ̀jẹ̀ ní blood flow ló débẹ̀ tó bá ti flow bó ti yẹ kó flow yóò dìde yóò nàró dáadáa tí ń tọ̀ ń jẹ sínú ọ̀bá jẹ tó lè fún ọ lẹ́jẹ̀ tó nǹkan tọkàn á lómìnira bó ṣe gànàkù tó ọkàn máa ṣèṣẹ́jú kan ṣèṣẹ́jú méjì so àwọn nǹkan kéékèèké náà sì ni yàtọ̀ sáwọn bíi red meat o láwọn nǹkan tí ó tún máa fún ọ ní weight àbí àwọn nǹkan pápátẹ̀ kéékèèké bíi gúgúrú àtẹ̀pà ó wúlò ó ṣara lóore gan gúgúrú àtẹ̀pà tó ń wò kó kàn máa fi panu lásán ọmọ mọ̀ níbi performance rẹ̀ wọ́n ti pè òfìò táwọn máa ń pè ní ìmúmú bó ṣe ra táwọn haúsá máa ń tà wọn ẹ bá ń jẹ dáadáa ó láǹfààní rẹ̀ orógbó ó láǹfààní rẹ̀ date làbídùn àtẹ̀pà ó láǹfààní rẹ̀ àtàwọn nǹkan míì náà bẹ́ẹ̀ lọ láwọn nǹkan tí ó easy láti rí tọ́kàn máa fi panu yọ́dẹ̀ máa yí ìgbésí ayé rẹ̀ padà sí dáadáa ju kó máa wá nǹkan kan tó máa mu tí ó máa wá ṣe àkóbá fún àlàáfíà rẹ̀ tó bá ti kọjá level yìí tí gbogbo tá à ń sọ yìí ò bá tún ràn mọ́ lọ bá àwọn dókítọ̀ ṣọ́ra àwọn oògùn tó ń tà yẹn náà àwọn oògùn yẹn kì í ṣe gbogbo ẹ̀ ní kó palára báyẹn tó o bá lò ó ní ọ̀nà tó ń gbà prescribe rẹ̀ fún ìgbà míì tí ń ṣe lómi àìsàn ìgbà díẹ̀ ni tó bá ti lo oògùn yẹn bí ẹ̀mí ìlú kan yóò balance padà so dókítọ̀ ó wo ohun tí ń ṣe ọ́ láwọn tó bá specialize wọ́n ó determine àbí wọ́n recommend fún ọ ohun tó yẹ kó o lò tí ò ní ju agbára rẹ lọ tí wọ́n ó dẹ̀ tún test rẹ wọ́n mọ dédé àìsàn ẹ̀jẹ̀ tó ti ní bóyá ó ní blood pressure tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà so ẹ̀jẹ̀ rẹ̀ ọ̀nà ìgbà tí ń fi ń circulate tí ń fi ń flow kò balance ọkàn gbọ́dọ̀ máa lo nǹkan anyhow ó lè yíwọ́ so kọ́lọ̀ máa sọ àkóso àánú wa ibi láti dúró nítorí àkókò tá a máa fi bára wa sọ̀rọ̀ a tún máa tẹ̀síwájú pẹ̀lú ògo Ọlọ́run ní ìjọ́ mẹ́jọ lérí àwọn ẹ̀kọ́ tí Imam Al-Ghazzali tún kọ́ wa pàtàkì jùlọ lérí ọ̀rọ̀ family planning ojú wo ni àwọn àfáà fi wò ó inshallah ta'ala Ọlọ́run mọ̀ fún wa sọ lọ́dẹ̀ mọ̀ fún wa gbọ́yé Ọlọ́run má sábà tó lé wa ẹjọ́ dàrú èṣù tí máa dá lérú Ọlọ́run mọ́jọ́ ráyè lọ́dẹ̀dẹ̀ wa bá a tọ́jú àwọn ọmọ wa tọ́jú àwọn aya wa tọ́jú àwọn ọkọ wa àtàwọn òbí wa náà já báyọ̀nù rẹ̀ pàdé nígbà tá a bá ń bẹ láyé tá a bá dénú sàárè ká báyọ̀nù rẹ̀ pàdé tá a bá déwájú Ọlọ́run jọ́ ìṣirò ṣàforíjì fún wa kọjá bá àánú rẹ̀ pàdé subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.